The Bluetooth device is connected successfully. Daoud Oríyọmí ẹ káàbọ̀ sórí ètò mo kí yín o a kí wa ní orílẹ̀-èdè Yorùbá káàkiri àgbáńlá ayé ní gbogbo ibikíbi tí ọwọ́jà ètò wa ìbádé a kù sí mi òpin ọ̀sẹ̀ Ọlọ́run á jẹ́ ká ṣe ọ̀pọ̀ ìsinmi láyé wàhálà wa ò ní pọ̀ ju iṣẹ́ wa lọ làálàá wa kò ní pọ̀ ju gbogbo ìdààmú wa nínú ayé a kí wa gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi mo kí yín ẹ̀yin tí ètò sì ń lọ sọ́dọ̀ ẹ̀ mo kẹ́yìn náà àtẹ̀yin tí ẹ̀ ń bá mi ṣí ẹ bá mi pín káàkiri kó débi tó yẹ kó dé ànírè òun gbé sọnù bí kò ṣe ibi ọmọ ẹ bá mi ṣí ẹ káàkiri kó délé kó dóko kó dọ́dọ̀ ọmọdé kó dọ́dọ̀ àgbàlagbà kó dọ́dọ̀ ọkùnrin kó dọ́dọ̀ obìnrin ọmọ lówó kì í ṣe pé à ń fún àwọn ọmọ. gbogbo kìíní tí wàá já lura wọn báyìí. ẹ má bínú ẹ̀yin tèmi kó délé kó dóko kó dé yìí ó di èmi náà ni o wọn ò ní fẹ́ lómi ìṣe mí ẹlẹ́yà náà ni wọ́n là ń lo olè ọ̀ríjìnà ọmọ ọkọ ọ̀ríjìnà ọmọ Odùduwà ọ̀ríjìnà ọmọ Ọ̀rúnmìlà tí ò ní fọwọ́ sí júwe lé bàbá ẹ̀ ọ̀ríjìnà ọmọ tí ò ní ṣàbòsí láéláé ọ̀ríjìnà ọmọ ọkọ tí ò ní fi dúdú pe pupa fún yín ọ̀ríjìnà ọmọ ọkọ torí ẹ̀ pé tọ́lọ́hún pẹ̀lú ní gbogbo ìgbà ọlọ́run dẹ̀ ní fẹ́ni kọ̀ọ̀kan wá sílẹ̀. ilé kò ní ìní kòkò ń ké kọ̀rọ̀ kádì náà mẹ́gbàrá àwòlá náà fún ni ewé kì í gbọ́ orí iṣu pé kó kádùn ìpọ́nrí àlàǹgbà kì í ṣẹ̀rùn méjì tọkẹrẹ bá forí pèrè àtúnfìrù pọ́ọ́lá kọkẹrẹ bá forí pèrè àtúnfìrù pọ́ọ́lá kò bá àjọkùnrin ọmọ ádámọ̀ kò bá àjọbìnrin ọmọ àwáwú fìfẹ́mi sí wọn lọ́kọ̀ọ̀kan sí i máa fẹ́mi. ìfẹ́ wa sí wọn lọ́kọ̀ọ̀kan sí i máa fẹ́ wa. ìfẹ́ wa sí wọn lọ́kọ̀ọ̀kan sí i máa fẹ́ wa. ìfẹ́mi sí wọn lọ́kọ̀ọ̀kan sí i máa fẹ́mi. ìfẹ́ wa sí wọn lọ́kọ̀ọ̀kan sí i máa fẹ́ wa. Àjàní Àjàlá ẹ káàbọ̀ sórí ètò. ilé kò ní ní kòkò ń gbé. kọ̀rọ̀ kájí náà máa gbára ọ̀ká ìlànà fún ni. ewé kì í borí igi ní pé kó kádùn. ìkọ̀rí àlàǹgbà kì í ṣẹ̀rùn méjì. kúnlẹ̀ bọ́kàlẹ̀ bá borí pé atúnfìrù pọ́ọ́lá.
ẹ bá forí pé kábírù kọlà kò bá àjọkùnrin ọmọ ádámù kò bá àjọbìnrin ọmọ àwáwú ìfẹ́ wá sí wọn lọ́kọ̀ọ̀kan sì máa bẹ́ wá ìfẹ́ wá sí wọn lọ́kọ̀ọ̀kan sì máa bẹ́ wá ìfẹ́ wá sí wọn lọ́kọ̀ọ̀kan sì máa bẹ́ wá. bàbá oko bá wa dá sọ̀rọ̀ ìlédè àwọn ọ̀ríjìnà ọmọ Yorùbá mo jáde lọ́lọ́ni ọba wa ìlú ìjáde mi mo fi dé lọ́wọ́ mo jáde lọ́lọ́ni ọba wa ìlú gbogbo jíjáde mi lè ní mo fi dé lọ́wọ́ mama jẹ́ ríṣù lára bí ọlọ́run kéèyàn má sábà kò ní bí mo bá ń ṣeré ọ̀tá tún lọ́jàrá nílé dúníọ̀ gbogbo alágbàdànù tẹ́lẹ̀ ò nílé dúníọ̀ a ò méyí tí inú máa ń àbẹ̀yìn tí inú máa ń ọba ọlọ́run bá àjọkùnrin mo gbójú mi sókè ọba wá ìlú mò ń kẹ́kọ̀ọ́ olúwa ní lójoojúmọ́ bí kìíní kọ́lùṣẹ́ fi omi àlàwọ́ mi lójú èmi gan ń pọn mi ságé mi mò ń ké pọ lọ́hùn. àmbà mi ọba yára bí láti àpò méje ìwà mọ̀nà omi ní àwòfin bíbí lọ́kàn balẹ̀ àbàdà lọ. ọtí àpò méje ìwà mọ̀nà omi ní àwòfin bíbí lọ́kàn balẹ̀ àbàdà lọ. ọlọ́run ló ń tò ó Danny Johnson Agboola Gabriel orí tó tutù ní mo mú wa ò bàbá ara bí yá. ọ̀rọ̀ tó fi lábúrò mọ́mí àlè àmì ẹjẹ́ ráyè ṣe tèmi ó ṣe jẹ́ gbogbo ẹni bá ti sọ̀rọ̀ lóbìnrin rẹ̀ lójú ẹ̀ kí ló dé. ìwòye àná mi kì í jẹ́ gẹ́gẹ́ ni mo rí àdínkù gbọ́mọ̀ bàmẹ́lẹ̀ ẹ̀já àwọn náà yìí tẹ́lẹ̀ ni mo rí mọ̀ọ́sùrù ẹ̀gbọ́n mi ní sàlàwù pẹ̀lú àìdí mi. ṣé ẹ mọ ọdún tí Àlàó ti ṣe rẹ́kọ̀dù ẹ̀dùn gbọ́n tó ń wí. ó ti pẹ́ o. wọ́n tún náà mọ̀ wọ́n yà wèrè wọ́n tún níyàwó wọn máa ń sinmi. ọmọ aláwọ̀ ò ṣàṣọ́jò ìyàwó aláwọ̀ ò ṣàyà wèrè. bàbá oko ìyàwó mi ń bẹ lọ́dẹ̀ ní kọrinkọrin. àwọn ọmọ mi tún wà láyé mo dúpẹ́. èmi kọ́kọ́ tún wà láyé òwò àlàó kí wà nínú ìdúpẹ́ fún. lọ́wọ́ ọ̀làwọ̀n ọba iṣẹ́ wo la lè ṣe náà owó wo la lè ṣe náà iṣẹ́ wo la lè ṣe náà wá sí lórí yìí o. owó la lè ṣe náà téèyàn ọba bí ní ròjọ́ àwa iṣẹ́ wo la lè ṣe náà lẹ́yìn òfin máa ní sọ̀rọ̀ ẹni mo lówó la ò ṣe náà. ìpọ́nlọ́gùn pọ̀lá mi kò bá sẹ́ni méjì tí mo gbójúlé ẹni gbọ́kàn lọ́wọ́ bá kò ní sínú ọ̀hún ọlọ́wọ́ bá kì í gbàgbé wọn bẹ́ẹ̀ni ọba ló tún méjì o bẹ́ẹ̀ni ọba ló tún méjì inú kan máa ló tún dára ayé inú kan máa ló tún dára inú kan ló yẹ ká lò èyí ara wa èèyàn bá lòun méjì. inú kan máa ló tún dára ẹyẹ ooo inú kan máa ló tún dára ẹbí inú kan ló yẹ ká lò èyí ara wa èèyàn bá lòun méjì olúwa mi kí ó dábẹ́jọ́ adábẹ́dájọ́ ló wàláì adákẹ́dájọ́ ni á dá fún gbogbo yín lórí ọ̀rọ̀ yìí. olúwa ló tán kádúró tó lù wá. ìkọ́wọ́ ọlọ́kọ̀ọ́lá yóò máa dẹ́kunlé èké ò lè ṣe é ṣe láláì pé mẹ́ta. ẹ̀yin èké lé ẹ̀yin èké social media. bàbá di mẹ́ta ẹsẹ̀ ń pé tí wọ́n bá di mẹ́rin ọ̀rọ̀ kò. bàbá oko ẹ ṣe àdúpẹ́ àwọn ọkọ ni ọmọ Yorùbá nìyẹn ètò yìí ó máa lo bẹ́ẹ̀ ní ti dáadáa ni Yorùbá ní ètò Yorùbá lélẹ́yìí eléyìí ò kì í ṣètò lárúbáwá kò dẹ̀ sí fún ètò Jésù Kristi àṣèdè lárúbáwá ń bí àgbé Kùránì wa àgbé Báíbù wa ohun tó ń jẹ́ Yorùbá pọ́nbélé òun gangan là ń sọ ń bí báyìí ìwọ tí ìṣesí wo bá wá tẹ́ ẹ lọ́rùn unfollow ìwọ tí nǹkan tá à ń sọ ò bá tiẹ̀ mu unfollow
ìwọ tí gbogbo ọ̀mọ̀ràn tá a bá ń gbára wa tá à ń tú àwọn ọ̀ràn wa nínú ìdè tí ò tẹ́ lọ́rùn unfollow ààyè wà láti unfollow kò sí wàhálà. akíwa ní orílẹ̀-èdè Yorùbá káàkiri gbogbo àgbáláyé àwọn tèmi gan wọ́n ń ju sọ́àgà àjò yẹn mi ní wá yín tì ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé níbo ni ìyá yìí ti wá rí rẹ́kọ̀dù yìí. bàbá oko bàbá tiwa èèyàn tiwa ẹ̀gbọ́n tiwa ọ̀gá tiwa àwọn olórin Yorùbá gbogbo tó bá ti ń jẹ́ Yorùbá pátá màá máa lo orin wọn bí báyìí ká tó bẹ̀rẹ̀ ètò. mò ń sọ fún yín pé Yorùbá ni mí, Yorùbá nìran mi. mo gba Islam, mò ń ṣe Islam mi. so ìwọ tó bá fẹ́ forí lálẹ̀ kó o tètè forí lálẹ̀. I'm a Muslim. I'm a Yoruba. How can not you sọ́wọ́ sí tùjú ilé bàbá mi? Ìyẹn ló ń fọ wọn lórí o, ìyẹn ló ń bà wọ́n nú jẹ́, ìyẹn ló ń dá wọn lórí rú o, ìyẹn ló ń bí wọn nínú. A sọ pé kán má yan Yorùbá jẹ mọ́, ìyẹn ló ń fọ wọn lórí. Àfẹ́ máa gbàṣà Yorùbá ga, ìyẹn ló ń bí wọn nínú. Ẹbínú kú dànù wàhálà tí aláìmí tí ẹ̀rí tàfà kan rò gbogbo ẹ̀yìn alákatakítí ẹ̀sìn òṣì ń ṣe yín ṣẹlẹ̀ ya fàdà ẹni ká má gbórin ẹni bá ti gbórin o inú iná ló ń lọ ẹni kan má kọrin ẹni bá kọrin kú o inú iná ló ń lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe wáàsí lánàá ẹni bá kọrin kú ó máa wọná ẹni bá kọrin kú jáàná mọ̀ ní lọ àwọn ọmọ yín ti ń kọrin lẹ́nu. àwọn ọmọ yìí ti ń kọrin lẹ́nu àwọn orin tó ṣe pé tó o bá gbọ́ orin mi ẹ máa wò pé ṣólórin ti rí ẹ tọ́kọ tó kọrin jáde ni orin wà fún ẹntatẹ́nà ìdùnnú lórin jẹ́ orin dẹ̀ tún máa ń kọ̀yàn lẹ́kọ̀ọ́ ó tún máa ń múyàn ṣe dáadáa nítorí pé tó o bá ní àwọn ìwà kan lọ́wọ́ tó o bá gbọ́ orin mi wàá change nínú ẹ̀mí wàá change nínú ara ìwọ gan rí pé nǹkan tí mò ń ṣe yìí definitely kì í ṣe ohun tó dáa o òun ló lórin yìí fi kọrin. bàbá oko sọ pé inú kan máa lò tún dára ẹyẹ inú kan máa lò tún dára inú kan ló yẹ ká lo ẹ̀yìn ara mi gbéyàn bá lòónú méjì olúwa mi á dá lẹ́jọ́ arínúdóde lóòlúwa ṣáàrí páwọn náà ṣe wá sí Adédèjì Adéyẹmí wọ́n ní pé kí báwọn sọ fún gọ́ọ̀mẹ̀ntì pé àwọn Boko Haram ti wà ní orí social media gọ́ọ̀mẹ̀ntì náà rí wọn wọ́n máa tó palẹ̀ wọn mọ́ ẹ fọkàn balẹ̀ Yorùbá ni wá Yorùbá nìran wa àkọ́kọ́ náà ká dúpẹ́ fún Ọlọ́run ọba tó ní wá tó mọ̀ wá tó dá wa mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa Ọlọ́run ọba tó ń pani lásìkò tó ń hùn Ọlọ́run ọba tó ń jí ni lásìkò tó fẹ́ Ọlọ́run ọba ló ní wá òun ló nẹ̀mí wa òun ló lè pa wá ẹ̀dá kan ò lè pa wá tá a bá wá rí àsìkò tá a kọ tó bá súnmọ́ kọ́lọ́run wọlá dáadáa tá à ń ṣe yìí tá à ń gbà àwọn èèyàn wa níyànjú tá à ń jẹ́ kó yé wọn pé tẹni tàkísà ń ta àtàn Yorùbá ni wá tá a fẹ́ kọ́ máa fọwọ́ sí júwe lé bàbá wọn Ọlọ́run má kánjú pa wá o Yorùbá bọ̀ wọ́n ní igi tó pẹ́ kì í tọ́ níná igi tó bá ti dáa kì í pẹ́ níná Ọlọ́run ò jẹ́ ká wa pẹ́ láyé o má kánjú pa wá o wọlá àníyàn wa sí tẹni ẹlẹ́ni wọlá àníyàn wa síran wa wọlá àníyàn wa sí gbogbo ọmọ ọlọ́mọ tá a tọ́ àti tá a ti tọ́ àti tá a tún máa tọ́ àti tá a ń tọ́ lọ́wọ́lọ́wọ́ wọlá dáadáa tá à ń ṣe sí wọn wọlá àníyàn wa sí wọn má kánjú pa wá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló gbẹ́sìn rù tí ò ní wà báwo là níyẹn ṣe rí sí nǹkan ní nǹkan kí ló ń rò nípa nǹkan ní nǹkan lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run ọba ti kún wa lórí ìyẹn ẹ̀jẹ̀ táwa tara ẹ̀ jáde kò jẹ́ kárí nǹkan ní nǹkan banújẹ́ kò dẹ̀ jẹ́ kárí nǹkan ní nǹkan bínú sí
òun ló fi jẹ́ pé ìgbà tá a gbẹ̀sìn ọpọlọ wa pé làákàyè wa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀sìn orí wa pé nítorí pé oríṣiríṣi ọ̀nà tí kálukú fi gbẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì gba kéńtà mẹ́sìn títí ẹ̀ ẹlòmíì gba inú níbí ni mẹ́sìn títí ẹ̀ ẹlòmíì dẹ̀ gba ṣìkìnfó èké àdúgbò ó gbà mẹ́sìn títí ẹ̀ àyèwádà àwọn òráyè wàláì kò sáyè fún wa èmi tẹ́mi òráyè ṣé mo tiẹ̀ mi send anybody bí n ṣe wà yìí yàtọ̀ sọ́lọ́run ọba tó ní mí ọba rínúròde ọba tó ṣe pé a máa retí wọn dúró a máa gbabi tó bá wùn yọ ni ọba àánú lọ́lọ́run ọba tá à ń ròyìn yìí ọlọ́run ọba ti tèmi kò jọ àfà ó jọ àfà lọ ọlọ́run ọba ti tèmi kò jọ pásítọ̀ ó ju pásítọ̀ lọ ọlọ́run ọba ti tèmi kò jọ oníṣẹ̀ṣe ó jọ oníṣẹ̀ṣe lọ ọlọ́run ọba tó ṣe pé gbogbo nǹkan ló máa tán ọlọ́run ọba nìkan ṣo ló máa ṣẹ́kù kọ́lọ́run wá wọlá ṣíṣẹ́kù ẹ̀ kó má kànjú pa wá kó wọlá mótómótó ẹ̀ la hawla wala quwwata illa billahi al-azim ẹ̀yin ti tèmi ẹ mọ̀ pé mo sọ pé mo ti ṣí YouTube mo dẹ̀ ti ṣí ẹ̀ káàkiri ẹ̀yin náà lẹ́ni pé kí n máa ṣètò lórí YouTube ẹ tètè lọ bá mi subscribe sórí ẹ̀ kó pé fígọ̀ tó yẹ kó pé òǹkà tó yẹ kó pé tó bá ti pé a máa go live lórí ẹ̀ ojú òkú ní tiwa gbogbo ẹ̀yin ti tèmi tẹ́ ń sọ pé àní ẹ lọ sí YouTube ẹ lọ sí YouTube tẹ́ bá sí YouTube YouTube ni ẹ̀yin fẹ́ pé kẹ́ máa fi wo ètò àti lọ sí YouTube o ẹ search fún Eleha TV tẹ́ bá ti search fún ẹ ṣáà rọra bá wa click lórí subscribe ńbẹ̀ kò ná yín lówó èyàn ṣáà ti click ẹ tẹ́ bá ti click lórí ẹ ìrọ̀rùn ló bá dé ló bá dọbẹ̀ ló bá dodindi ojú òní náà nìkankan wa ní tì ẹ káàbọ̀ sórí ètò gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi mo kí onílé mo kí àlejò mo kí oyún inú mo kí àṣẹ́ẹ̀dì akíwa gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ ní dìní nílẹ̀ Yorùbá mo kí ẹ̀yin àfáà gidi ẹ̀yin àfáà tẹ́ ń tẹ́tí sẹ́lẹ̀ àtẹ́ ń rí program mi online tẹ́ ń pè mí tẹ́ ń ṣàdúrà mo kí yín ẹ̀yin tẹ́ ẹ̀ pè mí tẹ́ ẹ wà ń lé tẹ́ ń ṣàdúrà ní kọ̀kọ̀ mo kí yín ẹ̀yin tẹ́ ẹ̀ tí ẹ fi gbà kan ṣàdúrà tó ṣe pé tẹ́ ẹ bá tiẹ̀ ti rí mi ṣe nínú yín dùn mo kẹ́yìn náà déédéé bẹ́ẹ̀ bá ṣe ṣe sí mi lọ́lọ́run máa fi ṣe àdìpèlé irú ẹ̀ fárọ̀ ọmọdọ́mọ yín ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ṣé ẹ wá rẹ́yìn inú níbí ni tí ó kàn ìmọ̀ wá hù nítorí pé a lè mọ́ gún mọ́ tẹ̀ kí yín ewùrà kó má lẹ̀ mọ́ kí n fẹ́ sòkè kí n gun sọ́mọ̀ lọ kí ní láti lọ tẹ́yàn lọ́rùn mi ìwáyé wá tẹ́nibọ̀dì lọ́rùn nítorí pé kí ni tá a bá gúnyán sínú ewé tá a fi po ẹ̀pà sẹ́bẹ̀ ẹni máa yó ayó ẹni tí ò ní yó gbogbo èyí tá à ń sọ yìí àwọn kan rí nírí pé wọ́n ń tàbùkù ẹ̀sìn àwọn kan rí nírí pé kò nágbọ́yé ni àwọn kan rí nírí pé kì í ṣẹlẹ̀ àní àwọn kan rí nírí pé eléyìí ò mẹ̀sìn ẹ ṣé o ẹ̀yin tẹ́ ẹ mẹ̀sìn ti yín bẹ́ẹ̀ nìkan bá tiẹ̀ sọ wípé bá pé mi ì mọ ẹ̀sìn níbi tí mo bá dé yìí tó o bá sọ pé mi ì qualify nínú ẹ̀sìn níbi tí mo bá dé yìí múyàwó ẹ̀ síta kó o wá fi dọ́gba ti tèmi múyàwó ẹ̀ síta kó o fi dọ́gba ti tèmi tí n bá sọ fẹ́lòmíì pé mi kì í ṣẹgbẹ́ ìtọ́jú orí kọ́ nítorí àwọn nǹkan kan wà tó ṣe pé ẹ̀yin alákatakítí tẹ́ ẹ wà nínú gbogbo ẹ̀sìn káàkiri kò sí nǹkan tóbìnrin ṣe láyé tẹ́ ẹ appreciate pé obìnrin ti ẹ̀ dìde ó ń gbógo ilẹ̀ ẹ̀ga ó ń gbógo ọ̀ràn ẹ̀ga irọ́ ni kò ní dùn mẹ́yìn inú ìgbà tí ò ti ṣe pé ìyàwó ilé tí yín ló bọ́sítà ló ń sọrú ẹ̀ ìgbà tí ò ti ṣe pé kan náà àwọn ọmọ tẹ́ ẹ bí ní ṣerú ẹ̀ ìgbà tó ti ṣe pé kì í ṣe pé èrò ọkàn titi yín ló jẹ yọ ẹ̀yin lẹ́fẹ̀ onítọ̀hún sílẹ̀ pé máa lọ sọ báyìí ẹ̀yin ti wá gbàgbé ni pé bó ṣe wọ Ọlọ́run ọba ló ń ṣọlá ìyí tẹ́bi ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ọba adániwáyé ló rán mi àdẹ̀ní kánjú kú pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹni tó bá ro kúrò mi kó máa lọ kó máa nìṣó lọ́hùn èmi ò tí ì ṣetán kú mi ì ní kánjú kú mi ì dẹ̀ ní rọ́jú kú àárẹ̀ ó kéré ó tóbi kò ní jẹ́ pín mi inshallah rahman bikuratu láì tààlà làkàwọ́lá wàlá quwwata illa billahi al-azim ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń pè mí o ẹ níbo lẹ̀ ń gbé níbo lọ́dọ̀ yín
ẹ jọ̀ọ́ mi ìfẹ́ máa gbọ́ statement yẹn mọ́ ẹ sọ nǹkan tá ẹ fẹ́ sọ ni ọ̀tọ̀ ni àníyàn pé ṣé ọ̀dọ̀ yín ò jì bọ̀ àníyàn tẹ́lòmíì fi ń béèrè àníyàn rádaràda ni àníyàn ète ni tẹ́ ẹ bá pógún tẹ́ ẹ pọ́gàn lórí èmi ọmọ erin asán lẹ máa bá bọ̀ o tán bá rán yín wá pé ẹ lọ mọ location ẹ̀ tá a bá ní kámẹ́nì ọ̀la la máa mú tá a bá ní kámẹ́nì ọ̀la la máa mú tó bá kọ̀la á kọ̀la tó bá kọ̀la á tún kọ̀la ni nítorí pé àníyàn mi lórí nǹkan tí mò ń ṣe yìí kọ́lọ́n fi sọ mí lẹ́san àníyàn ti yín lórí ìgbésí ayé tẹ́yìn náà ń bá ìran Yorùbá lò kọ́lọ́n fi sọ yín lẹ́san àníyàn yín tẹ́ ẹ fi gba ẹ̀sìn tẹ́ ẹ fi ń ṣẹ̀sìn kọ́lọ́n fi sọ yín lẹ́san ẹ bá wa pín ètò yìí káàkiri kó débi tó yẹ kó dé kó délé kó dóko kó dẹ́yìn odi ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ ẹ̀yin àfà ẹ má threaten tèmi o èmi ń sọ fún yín mò ń tún sọ àní wọn mo pò ní mi mo dá dúró ni mo dá ń gájíá mo sì é dà ọkàn mi balẹ̀ mi blackmail anybody yín torí ẹ̀ mo sọ pé ẹ̀yin tèmi tẹ́ bá ti pè ẹ má tiẹ̀ dárúkọ kò sáàfà tó lè wá kojú mi pé bóyá mo ṣe nǹkan kan sí wọn àbí ṣo fẹ́ mẹ́jọ́ mi lọ sí kóòtù pé mo bẹ̀sìn jẹ́ ni wọ́n á wá bèrè ẹ̀sìn tí bàbá ńlá kú ẹ tó ṣe foundation ẹ̀ kalẹ̀ sílẹ̀ Yorùbá tí wọ́n bàjẹ́ fún ẹ ẹ̀sìn mi agbájá ẹ gbà fọ́gà yín ẹ gbéjẹ́ fórí nítorí tá ẹ bá gbéjẹ́ fórí ẹ máa padà ní pọ́blẹ́mù lórí ọ̀rọ̀ ti tèmi ni ẹ máa kan àgbákò ńlá gidi lórí ọ̀rọ̀ mi ni nítorí pé ó ń ṣe yín léèmọ̀ ó ń ṣe yín ní hàhóhà pé ó wà lè jóbìnrin ṣóbìnrin tiẹ̀ ní ṣẹlẹ̀ àti ẹ̀ ní látara pé ẹ ti bà yé àwọn ìyàwó yín jẹ́ sílé ẹ wá ń wò pé ládùúrú bẹ́ẹ̀ ṣe tó ṣóbìnrin kan wá jáde á máa sọrú eléyìí Ọlọ́run ò jẹ́ kẹ́mi sọ mí ti tèmi fún yín o mo sọ nínú ètò lánàá èmi ò lè sọ mí ti spirit tèmi fún yín nítorí pé spirit tó ń bá kálukú gbé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìmọ́lẹ̀ la wá funfun la wá ìmọ́lẹ̀ ni mí funfun ni mí ìmọ́lẹ̀ àtòkùnkùn òdẹ lè jọ ṣe Jésù alayhi salatu wasala ó ní gbogbo ẹni tí pọ̀ lọ́run kọ́ ni máa rí ìjọba ọ̀run wọ̀ tẹ́ ẹ bá ń lọ rò ó pé ẹ ṣé mo dúpẹ́ Ọlámilékan God bless you ẹ ṣé mo dúpẹ́ Ganiu àwo ò sí nínú ẹni tó ń ba tèèyàn jẹ́ funfun ò sí nínú ẹni tó ń da nǹkan ní nǹkan rú funfun ò sí nínú ẹni tó ṣe pé ó lè máa rí nǹkan ní nǹkan kó máa bínú ẹ máa pẹ́ létí omi nítorí pé Ọlọ́run ọba ló dá kálukú àmì ní aládé aládé ògbó mi ní o ó ń bi mí pé ṣé mo nọkọ mi nọkọ ẹ rò pọkọ tèmi dàbí ẹ̀yin kúrí àǹfààní ẹ̀yin alákatakítí assignment lọ́lọ́run bá gbélé yín lọ́wọ́ ẹ máa ṣe títí dọjọ́ ọkú yín ni ẹ máa wá ẹ̀ ní rídìí ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba nítorí pé ọ̀pọ̀lọpọ̀ a máa wò ó pé ṣó nọkọ ṣọ́ńdà ọkọ ló wà tó bá wá nọkọ ṣọ́kọ ẹ̀ gbà láàyè kó máa ṣerú eléyìí ọmọ ọkọ Yorùbá yàtọ̀ sọmọ àlè àti pé ní téèyàn bá fẹ́ ọkọ láyé tí ọkọ bá ti ṣàwárí ìyàwó ẹ̀ tó ti rí pé tálẹ́ǹtì báyìí lọ́bọ Olódùmarè fún á fi sílẹ̀ pẹ̀lú iṣẹ́ tọ́lọ́run bá gbélé lọ́wọ́ ni á wá fún ní full support ẹ máa wà alright ẹ̀yin alákatakítí nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin àfà tẹ́ ń ṣe mọ̀ lórí ọ̀rọ̀ mi ẹ máa padà wà alright lórí ọ̀rọ̀ mi ó dà pé Àlàdé yìí ò fẹ́ wà alright
àti ṣàǹblọ́kì ká má pàdé mọ́. ẹ máa padà wọ́ ọ̀rọ̀ ìtì lórí ọ̀rọ̀ ti tèmi nítorí pé òjò ti ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́ náà fàní àti mọ̀ mí àbọ̀ṣẹ́ ẹ fẹ́ mọ̀ mí Olódùmarè ò dẹ̀ ní jẹ́ kẹ́ ẹ mọ̀ mí ibi tẹ́ máa mọ̀ mí mọ́lẹ́ tí mọ̀ mí mọ́ gbogbo ẹ̀yin ọ̀tá Kányìnsọ́lá ẹ̀yin ọ̀tá Àṣàbí ṣadọ́là àwa ń ṣadọ́là ni àná kan tí ẹ̀gbọ́n mi kan bá fẹ́ kì mí area brother wa lábúlé títí wa lọ́hùn a ní Àṣàbí ṣàbí ságbọ̀n kòkó wálé máa ní ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ má máa sọ bẹ́ẹ̀ mọ́ ṣé mi gọ̀ ni ṣàṣàbí gọ̀ ni ṣàṣàbí ò wá mọ ohun tó ń ṣe ni ó wá ṣa obì ságbọ̀n kò wá kó wálé ta ló ṣe dààmú ẹ má máa sọ bẹ́ẹ̀ o ẹ ní Àṣàbí ṣàbí ságbọ̀n ó kó wálé ó wá tà ó fowó ẹ̀ ṣeun re ó fi ṣàlùbáríkà. ẹ máa padà wọ́ ráìtì lórí ọ̀rọ̀ ti tèmi mò ń sọ fún yín pé mo ti gbá assignment fún yín ìṣàfà ìṣe pásítọ̀ ìṣoníṣẹ̀ṣe ẹ lọ sáàṣì ẹ lọ gúgù orúkọ ti tèmi ẹ lọ ṣèwádìí pé ṣé wọ́n gbé jáde pé kó wá da nǹkan rú ni àbí wọ́n gbé jáde pé kó tiẹ̀ wá ṣe bákan nítorí kò yé yín òótọ́ ọ̀rọ̀ tẹ́ ìgbó ti wá ní yín lára ó ti ń dà yín láàmú àwọn ọ̀ràn mi orí wọn ti ń pé ọpọlọ wọn ti ń ṣiṣẹ́ tẹ́ bá rí obìnrin míì nínú ẹ̀sìn ní gbogbo ẹ̀sìn ìyà tó ń jẹ obìnrin míì nínú ẹ̀sìn lábẹ́ ọkọ tó wà kò kéré rárá látara pé ojú tó yẹ kán fi ríran wọn fi ń tẹ̀lé ní ọ̀nà tó yẹ kán gbà wọn ọgbà àti ìlọ́wọ́ àti ìrọ̀súùlù lọ́lọ́run sọ ọlọ́run ní ẹ̀pọ̀ òfin àṣẹ òun ọlọ́run mọ́ àtìpá mọ́ àti pàṣẹ ọlọ́run mọ́ àti gbà pé ọlọ́run ọba lọ́ba tó tóbi òun lọ́ba tó ń pani òun lọ́ba tó ń jí ni òun lọ́ba àánú òun lọ́ba àkẹ́ òun ló ń pèsè fẹ́ dà àti ìlà àti ṣiṣẹ́ mẹ́ẹ̀ wọ́n àti rọ̀súùlù o àti pàṣẹ rọ̀súùlù mọ́ sallallahu alaihi wasallam àti gbà fún àgbàpọ̀ jíṣẹ́ ni kò sẹ́ni tó bá rọ̀súùlù dù òjíṣẹ́ ni ọlọ́run rán ni wọ́n wá kó ọ̀bẹ wọn ní àtàwọn ọkọ yìí àti gbà pé ọkọ wa láláṣẹ wa àpọ́n wọn lé àpọ́nlé yẹn ẹ wá fi de ọ̀pọ̀lọpọ̀ obìnrin mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ṣe é pé kò fẹ́ kọ́wọ́ ìyàwó ẹ̀ lóòkè ju tòun lọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ṣe é pé gbogbo bíyàwó ẹ̀ ṣe ń fà bẹ́ẹ̀ òun ló ń jára àkè wálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ṣe é pé gbogbo bí ìyàwó ẹ̀ ṣe ń sáré pé kó lè dá òun ò pé ìwọ wàá wá ga jù mí lọ ànẹ́yìn ló máa tò sí irú obìnrin bẹ́ẹ̀ náà wá sit kó sọ ọpọlọ kalẹ̀ kó kọ́kọ́ ṣàwárí ara ẹ̀ tó bá ṣàwárí ara ẹ̀ á lè ṣàwárí ẹni tó jókòó sọ́dọ̀ ẹ̀ pé ṣé mi mò ń ṣera mi ni àbẹ́nìkan ló ń ṣe mí ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà dẹ̀ ṣe pé òun gangan làgbákò ayé ara ẹ̀ látara pé àníyàn ò da ìwọ obìnrin tó bá ti ná níyàn rẹ̀ sí nǹkan oníkan o ò lè mú fọ̀n wàá kàn wà lójú kan ni bí ẹja nù kànga ṣé gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹlẹ́sìn nílẹ̀ Yorùbá yìí gbogbo ẹlẹ́sìn nílẹ̀ Yorùbá yìí pé ẹ̀ ń ṣẹ̀sìn o ṣé gbogbo yín là níyàn yín dá sáwọn tẹ́ ẹ gbé sílé ṣé bẹ́ẹ̀ ti mọ̀ pé góòdì lẹ́yìn lọ gbé ẹ mọ̀ọ́mọ̀ gbé góòdì ni ẹ wá fẹ́ kí góòdì yẹn kó wá wà lábẹ́ pàǹdà báwo ni góòdì ó ṣe máa wà lábẹ́ pàǹdà ṣe bí góòdì ló máa lékè tí pàǹdà máa wà nsàlẹ̀ tí pàǹdà bá lonú mímọ́ pẹ̀lú góòdì ó máa padà fa pàǹdà sókè tí pàǹdà yẹn máa padà di góòdì ni òun la ṣe kọ́ síbẹ̀ pé ẹni tó sọ lẹ́nu ó sàpòyàkọ̀ Yorùbá ni mí Yorùbá nìran mi ẹ má ẹ̀ kóru yín lójú o ẹni tí ọ̀rọ̀ yìí bá ti ń ta kọpọlọ ẹ̀ tọpọlọ ò wá ṣiṣẹ́ tó wá ń lọ rò ó ní wrong side bóyá ń fetí lárúbáwá gbọ́rọ̀ mi wàhálà ayé lẹ ti ẹ̀kọ́ rẹ ẹni ẹ̀ bá fetí lárúbáwá gbọ́ ànẹ́mì ò ti ẹ̀rí ti yín rò wàláì nítorí pé ẹni tọ́lọ́run bá ti tẹ̀lé tó bá ti tó fún wàláì kò sí ṣòro nínú ayé ẹ̀ kò ní ìbànújẹ́ láàrin ìṣẹ́jú méjì débi pé kó rí ìbànújẹ́ ayérayé èmi ò mọ ohun tí obìnrin rà nínú gbá yín o gbogbo ẹ̀yin ọkùnrin pátápátá
tá a bá sọ pé gbogbo ọkùnrin míní ọkùnrin ni ló dáa nínú wọn, kí ló dé tẹ̀ ń kóyà àwọn obìnrin kéré láwùjọ? Kí ló ṣẹlẹ̀ gangan? Láìsóbìnrin kò sọ́kùnrin. ẹ bá wa tẹ love, ẹ tẹ like, on flag. tá a bá wo àwọn adarí ìjọ káàkiri nílẹ̀ Yorùbá yìí, ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa fi tó dúdú sẹ́nu, wọ́n máa tún funfun jáde fáwọn èèyàn tí wọ́n ti kó lẹ́rú ẹ̀sìn. àmọ́ ará adarí tó máa sọ pé ọkọ ìyàwó ò gbọ́dọ̀ ṣe báyìí fún ìyàwó ẹ̀, kò gbọ́dọ̀ ṣe báyìí fóbìnrin, obìnrin ò dìsáàfù eléyìí, ó dẹ̀ ṣe nù lé. ẹ má ṣe léyìí, bẹ́ẹ̀ bá ti ṣe léyìí ẹ̀nà ọpọlọ, bẹ́ẹ̀ bá ti ṣe léyìí ẹ̀tún munkun mẹ́kọ, ẹ bá ṣe léyìí fóbìnrin, obìnrin ò ní appreciate, ó dẹ̀ ṣe nínú ilé. ẹ wá wo ibi tí wọ́n bá wa dé nínú ìran Yorùbá lápapọ̀, ẹ wo ibi tí wọ́n bá wa dé. ó wá jẹ́ pé gbogbo láti bẹ̀ lọ ohun tá a bá ti lè dáwọ́lé báyìí kọ̀ndẹ́ẹ̀mù ni. tí Yorùbá bá ti lè dáwọ́lé nǹkan kan kọ̀ndẹ́ẹ̀mù ni. máṣùmátọ̀ nínú ẹ̀sìn, ẹ jẹ́ kọ́mọ ológorógo lò pẹ̀lú ẹ̀sìn ẹ̀, Ọlọ́run á bí yín. ẹ̀yin lẹ máa mọ́nítọ̀, lẹ máa mọ ẹni tó jẹ́ mèrè nínú ìjọ yín, lẹ máa mọ ẹni tó jàjẹ́ nínú ìjọ yín, lẹ máa mọ ọmọ omi nínú ìjọ yín. tẹ́ ẹ bá tiẹ̀ wá mọ̀ wọ́n, ó yẹ kí tó bá yẹ pé lóòótọ́ lọ́lọ́run fún yín nímọ̀, lẹ́dẹ̀ nójú ojú tó jojú lọ ẹ̀lẹ́ nójú. ó wá yẹ kẹ́ ẹ ṣèwádìí pé ṣé àwọn bí wọ́n ṣe ní ẹgbẹ́ yìí o, ṣé wọ́n fi ń ṣe dáadáa ní àbábúrú náà fi ń ṣe. ẹ ní wòye ẹ̀yin tẹ́ ẹ ti gbọ́n. ó yẹ ẹ sọ mí ti ẹ̀mí yín, ẹ sọ mí ti ẹ̀mí yín wájú Ọlọ́run lẹ́wà yìí. tí wọ́n bá ti sọ mí ti gbogbo spirit ara wọn, wọ́n á yá kó mọ́ tiwọn. onítọ̀hún àwa di pàǹdà. gbogbo ẹni tó ṣiṣẹ́ tí ò lálùyọ, ohun tó yẹ kó jẹ́ àlùbáríkà lára ẹ̀ ó ti sọ mí tiẹ̀. wọ́n wá sọ ọ́ di pàǹdà, wọ́n sọ ọ́ di kòròfo àpẹẹrẹ ajáàdì. ìyẹn ló ń bí wọn nínú pé eléyìí jàbọ̀ lábẹ́ àwọn. èmi ò sínú ẹni tẹ́ ẹ lè mú toró pé Ọlọ́run bá pẹ̀lú tèmi láti ilẹ̀. tá a bá wá ń sọ fún yín pé báyìí lọ́rọ̀ báyìí ló ṣe rí, irọ́ o, ẹ máa gbaná jẹ ní ẹ̀yin alákatakítí ẹ̀sìn, ẹ̀yin ọlọ́pọlọ dàrú ẹ̀sìn, ẹ̀yin tẹ́ ẹ ti mú kun mẹ́kàn dí ẹ̀sìn yín, ẹ̀yin tó yẹ pé ẹ ti mú ẹ̀sìn mẹ́sìn tẹ́ ń sìn, ẹ̀yin tó ṣe pé ẹ̀ náànú, ẹ̀yin tó ṣe pé ẹ fẹ́ kíran Yorùbá bọ́ lóko ẹrú, ẹ̀yin tó ṣe pé ẹ fẹ́ kí Yorùbá ṣe kájà máa wà lójú kan ni. tá a bá wá ń sọ bí Islam ṣe wá, ẹ̀sìn ìrọ̀rùn ni, ẹ̀sìn àlàáfíà ni, ẹ̀sìn àlùbáríkà ni, kì í ṣẹ̀sìn nira, kì í ṣẹ̀sìn dààmú. bọ̀ àwọn kan dúró láti máa fi ní àwọn kọ̀ọ̀kan lára nílẹ̀ Yorùbá yìí fẹ́ni tó bá ti rí wọn láṣíwájú. nítorí èmi ò ní wàwàkúwà dèpòdépò kí n rírì kúrì, ẹni bá ti wàwàkúwà ó máa rírì kúrì láàsì ni, kò sí bóyá fẹ́ ṣe. bẹ́ẹ̀ bá ti lọ wàwàkúwà ó máa rírì kúrì ni.
ẹni tó bá ti lè wáwàkúwà ó máa padà rírì kúri ni kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe ìyẹn ló wá ń dà wọ́n lórí rú eléyìí ó sọ̀rọ̀ Yorùbá àní sọ̀rọ̀ lárúbá ṣé tàn lárúbáwá ni kí n máa sọ ni ibi tọ́pọ̀lọ àfáà mi ò ti ṣiṣẹ́ mọ́ tó ti kó fáírọ́ọ̀sì ṣebí nítorí owó tẹ́ ẹ násẹ̀sì sílẹ̀ lárúbáwá tẹ́ ń gbà tẹ́ ń lọ gbá wọn tẹ́ ń gbowó lọ́wọ́ wọn ẹ̀ná ẹ̀kọ́ kànga ẹ̀ǹkọ́ mọ́ṣáláṣí ṣe bóun lè fi jẹ́ kẹ́nu èèyàn tọrọ tá a bá ti wá sọ̀rọ̀ kan ó fẹ́ bẹ̀sìn jẹ́ ni o ó fẹ́ dẹ̀sìn rú ni ẹ̀sìn ẹ̀wọ̀ náà bàjẹ́ ẹ̀sìn wo ló ṣe pé baba ńlá kú ẹ jogún tán bàjẹ́ fún ẹ ọlọ́run ni ọ̀rọ̀ náà òun lọ́dọ̀ fọ̀rọ̀ sáwà lẹ́nu ọlọ́run lọ bọ ọ̀rọ̀ òun ló ná ọ̀rọ̀ òun ló nípa ká máa sọ àádẹ́ sọ pẹ́pẹ́pẹ́ kò sí nǹkan tẹ́nìkan lè ṣe fún wa lórílẹ̀‐èdè tá a wà yìí sòfà tá a bá ti ta sí yín kí kálukú dirẹ̀ mú ni. péèjì yóò sí pé bá pé kẹ́lẹ́sìn má ṣẹ̀sìn a ti sọ yẹn fún yín tipẹ́ kí kálukú ṣe ẹ̀sìn ẹ̀ bó bá ṣe fẹ́ àti bó ṣe wù ní rule and regulation lànà ẹ̀sìn títí ẹ̀ nítorí ẹnìkan kọ́ ló máa jọ́ọ̀jì ẹnìkan àmọ́ ṣápẹ́ má ṣu má tọ̀ obìnrin ò gbọ́dọ̀ ṣe this obìnrin ò gbọ́dọ̀ ṣe that bóbìnrin bá ti lè gbégbèsè kan wàhálà ni tá a bá ti lè ṣe léyìí fìtínà ni tá a bá ti lè ṣe yìí irọ́ ni kí ló dé kí la ní kó ṣe ni tí ò ṣe ni ṣé à kì í wáyé la wáyé ni ẹ wo bí tá a ti bára wa lórílẹ̀‐èdè yìí ìgbé ayé ìrọ̀rùn wo la gbé lórílẹ̀‐èdè yìí láti ká sọ pé láti bóyá bíi 80s nítorí àwọn 70s yẹn títí lọ di 80s ká tẹ̀ sọ pé láti 1990 wá sísàlẹ̀ báyìí ìgbé ayé ìrọ̀rùn wo la gbé kò síná kò sómi kò sí títì kò sí nǹkan amáyédẹrùn tá a bá wá sọ pé wọ́n pèpè ìgbà tó máa dé yamọ́ dìde pé ókè a gbọ́dọ̀ bọ́ lóko ẹrú ṣe bẹ́yìn náà lè dìde lẹ́tàkó ẹ̀yìn náà ni abáramóore jẹ́ ẹ wá wò wá níbi tá a wà yẹ wò àwọn generation wa ẹ wò ayé táwọn ọmọ wa ń lò ẹ wò gbèsè ayé tí gádẹ́ẹ̀tì ń lò nílùú yìí ó máa tẹ̀yìn alákatakítí inú ẹ̀sìn lọ́rùn látara pẹ́yìn tí rọ́nà àbáyọ ẹ ti ń gbowó lọ́dọ̀ àwọn lárúbáwá ó máa tẹ̀yìn lọ́rùn òun lè ṣe fẹ́ kí Yorùbá lọ ọlọ́run ló dẹ̀ mọ àkókò àtìgbà Yorùbá máa pín kò sí báyìí fẹ́ ṣe ó máa pín nítorí pé kí ni a lè máa lò gbé sí ayé báyìí lọ ọlọ́run ló mọ̀ gbàtà àkókò ọlọ́run á dẹ̀ lo bàbá wa Tinubu fún wa délẹ̀délẹ̀ wọ́n á débẹ̀ láyọ̀ wọn ò ní kú o nítorí àfẹ́kú wọn báyìí ẹ wá wo ibi tá a ti bára wa a lè dárìn lọ́sàn a lè dárìn lóru olóko ò lè roko olódò ò lè rodò gbogbo àwọn tí wọ́n joyè security tí wọ́n ń káàkiri nínú igbó tí wọ́n ń kó gbogbo ẹ̀ mọ́ra tó ń defend ara wọn ṣé àríkàn so Kùránì mọ́ bí àríkàn so Bíbélì mọ́ bí báyìí ṣe báwọn nǹkan ṣẹ̀ṣẹ̀ títí wa ni wọ́n ń lò tá a bá wá sọ tá a bá ti mẹ́nu lé ẹ̀yin á máa ní rárá o àrọ́ọ̀mù lẹ́sọ títí ẹ̀yin náà dẹ̀ ní background títí yín àdàbí àdá fún yín àdàbí tẹ́ ẹ̀ bá léwé tẹ́ ẹ̀ bá lè gbòlókù gbogbo àwọn ọmọ wa tó yẹ kí wọ́n rìn nílànà àwọn nǹkan títí wa káwọn náà tiẹ̀ tún lè fi ẹ̀kọ́ kún ẹ̀kọ́ káwọn náà lè wò pé ọpọlọ nǹkan báwo lòyìnbó ṣe ń ṣe kinní ẹ̀ ní jẹ́ o gbogbo wọn lẹ ti kó sínú ṣágo ẹ ti kó wọn sínú ṣágo ìgbésí ayé tí lárúbáwá lẹ fẹ́ kán máa lò ìgbésí ayé ilẹ̀ róòmù lẹ fẹ́ kán máa lò tí wá yẹn kò jọ yín lójú ọ̀pọ̀lọpọ̀ àfàkùsí ẹ̀ gbọ́dọ̀ gbọ́n tó ń jẹ́ ìran Yorùbá sétí ẹ̀ a mọ̀ pé gbogbo yín kọ́ lọ́mọ Yorùbá ọmọ ti dàpọ̀ ní wọ́ọ̀dù ọmọ àlè ló pọ̀ jù nínú yín nítorí pé tọmọ ọkọ bá wà nínú yín ni ó yẹ kẹ́ ẹ mọ̀ pé tẹni tàkísà ń ta àtàn táwa tí ọpọlọ wa ṣiṣẹ́ tá a ríran tójú wa ti là toránà kan wọ́n bu àwa náà lójú wọ́n bò wá lójú wọ́n fi rúdurúdu bò wá lójú wọ́n ń jẹ́ ká ríra wa wọ́n ń jẹ́ ká láwọn ọ̀ràn wa pé ọ̀tá ni wọ́n jẹ́ sí wa a gbọ́dọ̀ bá wọn ṣe a gbọ́dọ̀ nǹkan kò gbọ́dọ̀ pa wá pọ̀ pẹ̀lú wọn a dẹ̀ ń sọ̀rọ̀ ọ̀ràn
gbogbo nǹkan lẹbọ nílẹ̀ Yorùbá kò sí ohun tá a lè dáwọ́lé ẹbọ ní ẹ wá wòlú tí ó ṣe pé wọn ò tiẹ̀ nẹ́sìn rárá ẹ wo nǹkan gidi tí wọ́n ń gbé ṣe ẹ̀sìn náà fi dọpọlọ ọ̀pọ̀lọpọ̀ rù ń bì báyìí nítorí ọpọlọ tèmi ò dàrú pẹ̀lú ẹ̀sìn mi tí mo gbà orí mi pé làákàyè mi ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ wàláì làákàyè mi pé torí ẹ̀ ni mi ṣe nẹ́nìkan tí mo tẹ̀lé Ọlọ́run àtànábì nítorí téèyàn bá tẹ̀lé yín onítọ̀ máa ṣiṣẹ́ àdè kábàámọ̀ gbogbo orí burúkú àjẹbí ìwọ olórí burúkú tó wà nú ayé títí yín ẹ máa tún fi kóra àwọn míì ni. ó dáa o níbi tá a bá dé yìí ẹ ti ṣàdúrà fún wa nílẹ̀ Yorùbá àdúrà wa ti gbà àáfàá ti ṣe pásítọ̀ ti ṣe oníṣẹ̀ṣe ti ṣe ẹ ti ṣàdúrà fún wa gbogbo ẹ ti gbà adẹ̀tí nípa àdúrà wa ti gbà àdúrà wa ti gbà àti nípa ó ti gbà dáadáa ẹ̀yin àáfàá tẹ́ ẹ ní gbogbo nǹkan ẹbọ ní nílẹ̀ Yorùbá ó yá o gbogbo àwọn Fúlàní tó ń wà nínú igbó Yorùbá ẹ gbé Kùránì kẹ́ lọ kojú wọn kẹ́ lọ bá wa lé wọn dànù gbogbo àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ń jí gbé tó wọ́n ń yà ní wèrè tó ń dolóṣó ẹ gbé Kùránì kẹ́ máa lọ wò wọ́n sàn títì ẹ lọ sọ́gbàrò gbogbo àwọn tẹ́ ẹ ti yí lórí ẹ gbé Kùránì kẹ́ lọ fi tú wọn sílẹ̀ nítorí tá a bá ti fẹ́ gbégbèsè kan àárọ̀ ọ̀mù o ẹbọ ni o ẹ̀yin tẹ́ ẹ̀ ṣẹbọ ó yẹ dìde ìgbésẹ̀ títí yín a fẹ́ mọ̀ lọ́wọ́ yìí ìhun tẹ́yìn gan fẹ́ ṣe fún wa nílẹ̀ Yorùbá yìí a fẹ́ mọ̀ àwa ti accept pé gbogbo nǹkan tó ń ṣe bọ̀ látijọ́ nílẹ̀ Yorùbá ẹbọ ni ó yẹ bẹ̀rẹ̀ títí yín tí ò ń ṣẹbọ ẹ̀yin ṣẹlẹ̀ ya fada àti ṣẹlẹ̀ ya mọ́dà tó lọ́n ti kọ́bọ̀bìnrin mi gbogbo ìtànsọ yìí mi àmà rí pé àwọn súnmi láì súnmọ́nà láì má yà á fi tiẹ̀ ṣe tiẹ̀ kó o pé pọ̀ bá dání wáyé kó ṣí ẹ lójú ẹ̀mí kó ríran ríra ẹ kó ṣí ẹ létí inú kó ríran ríra ẹ kó ríra ẹ pé nínú ìgbèkùn ló wà torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà nínú ìgbèkùn tínú ẹ̀ dẹ̀ tún máa dùn pé ìsẹ̀mí tó ń lò ìsẹ̀mí yìí ló dáa kí láǹfààní ìgbésí ayé tó wá tó lè dáná 2000 láàrin ìṣẹ́jú kan láàrin ìjókòó kan pé 2000 rẹ o jẹ́kẹ̀mí náà tiẹ̀ jẹ́ nǹkan tó tiẹ̀ tẹ́ mi lọ́rùn 5000 rẹ mo fẹ́ fi tẹ́ ẹ̀mí mi lọ́rùn ṣé ìgbésí ayé rẹ ló ń lò yẹn kò dẹ̀ ń ṣẹ́jú ẹ wọ́n ti ba yí ẹ jẹ́ ni má ṣe lè má ṣe dáàsì má ṣe díìsì wọ́n ti kó ẹ sínú ṣágo gbogbo ẹ̀yin alákatakítí tẹ́ ẹ sọ pé ṣé ẹbọ náà ń ṣe nílẹ̀ Yorùbá ó yẹ ẹ gbé Kùránì yín ẹ lọ fi ṣe nǹkan kan fún wa ẹ lọ fi dìfẹ́ǹdì àwọn báńdìrì wa káàkiri ẹ ní ṣe ẹ ní jẹ́kẹ́ ní máa ṣe ó ṣe ni tẹ́ ẹ bá máa kú tẹ́ ẹ bá máa para yín ilẹ̀ Yorùbá náà ń pè bí ilẹ̀ Yorùbá náà ń pè bí o ilẹ̀ Yorùbá náà ń pè bí báyìí ilẹ̀ Yorùbá náà ń pè bí tẹ́ ẹ bá máa kú tẹ́ ẹ bá máa rùn torí ọ̀pọ̀lọpọ̀ yín bíi pé kẹ́ẹ̀sùn kẹ́ẹ̀jí kílẹ̀ bí dilẹ̀ lárúbáwá ni irọ́ lẹ fi pa torí Ọlọ́run ọba ló pin bẹ́ẹ̀ Ọlọ́run ọba ló ṣètò ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ọba ló sàmì ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ọba ló sàmì ẹ̀ bẹ́ẹ̀ fún wa kò sí nǹkan tí Yorùbá wá fẹ́ dáwọ́lé àwọn alákatakítì wọn á ní kò bẹ́ sí àwọn mú o àrọ́ọ̀mù ni o àwọn ò gbọ́dọ̀ sí nírú àgbo bẹ́ẹ̀ o àwọn ò gbọ́dọ̀ jókòó orú ẹ o òṣì ti bá yín mulẹ̀ bí ẹ̀gbẹ́ ẹṣu òṣì ti bá yín mulẹ̀ ẹ̀dẹ̀ ìṣàbòsí ni ṣe bẹ́ẹ̀ ń jáde lọ kéwú ní kọ́ńtì oní kọ́ńtì ṣe bẹ́ẹ̀ rí bí wọ́n ṣe ń pàtàkì yín ṣe bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ kẹ́yìn ṣe ń yọ bẹ́ẹ̀ ṣe ń dọ̀hùn ṣe bẹ́ẹ̀ rí pé ń jẹ tó ń jẹ ṣẹ́kù ṣe báyé yín ṣe rí ńlẹ́kẹ́ tó lọ nìyẹn ẹ rí dáadáa mú wá kẹwàá wò pé ìran mi lélẹ́yìí lóòótọ́ ìran àwọn lárúbáwá ni mo ti lọ kéwú lọ́dọ̀ kí lèmi náà ipa wo ni mo lè fi lélẹ̀ nínú ìran mi kẹ́ẹ̀tì ẹ̀ ní society kan tẹ́ ẹ máa sọ pé Islam society rẹ o àwọn Islam ẹgbẹ́ yín ẹ̀ ń fún wọn lóúnjẹ káti ẹ̀ sọ bẹ́ẹ̀ torí tá a bá sọ pé gbogbo ọmọ Yorùbá ẹ̀ ṣẹ̀ṣà òkè Islam ẹgbẹ́ yín lélẹ́yìí o ẹ̀ ti ń fún wọn lóúnjẹ èwo lẹ ṣe bí ṣe lẹ̀ ń roko sọ́dọ̀ ara yín
ẹ̀ ń roko sọ́dọ̀ ara yín ni bámúbámú lẹ́yìn yóò ẹ̀ mọ̀ bóyá bí pọmọ ẹnìkan kan. àwa wá ń jáde káàkiri ayé láti letò kan sí letò kan àwa ń rí bíran Yorùbá bá a ṣe dọmi ẹ̀yìn tán pátápátá tí ò sí lọ síwájú kankan fúnra Yorùbá tí ò sí kankan tán bá wá ṣe léyìí ẹni bá ti wá jàjàbọ̀ ẹ̀ ń lé àwọn èèyàn kúrò nínú ìsìláàmù yín ni ládàáda tẹ́ ẹ̀ ṣe yìí kò tí ì yé yín ó sì máa yé yín ẹ máa wọ̀ right ẹ máa mọ̀ pé ojoojúmọ́ làwọn èèyàn ń kúrò nínú ẹ̀sìn bóyá ojú ibi táyì rò pé ẹ ti kó àwọn kan jọ tẹ́ ẹ ti ń brainwash wọn tẹ́ ẹ ti ń dọpọlọ wọn láàmú òun lẹ́yìn rò pé bá pé ẹ̀sìn kan ń lékún tàbí àwọn ọmọ yín tẹ̀ bí síbẹ̀ lẹ́jẹ̀ rò pọ̀ ń lékún bèbí ti padà ṣẹ́jú làákàyè kálukú ti ṣiṣẹ́ ò gbọ́dọ̀ ṣe dá a ti wọ̀ ọ́ right tẹ́ sí ń dọpọlọ wọn láàmú. kálukú ti wọ̀ ọ́ right a ti padà wọ̀ ọ́ right tá a bá wá sọ̀rọ̀ both Muslim Christian ìṣẹ̀ṣe là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ohun tó jẹ́ kí n fókọ̀sì lórí ẹ̀yìn àfa alákatakítí náà ni pé bẹ́ẹ̀ ṣe ń tírẹ́tì mi tẹ́ wá ń fún mi láwọn mẹ́sẹ̀gì tí mò ń rí kọ́mẹ̀ntì àwọn ọmọ àlẹ́yìn tẹ́ bí bẹ́ẹ̀ mo ṣe máa kó fún yín màá máa fún yín jẹ ni nítorí pé Yorùbá bọ̀ wọ́n lẹ́ni tó bá mojú obì ló ń pa àbẹ́ni tó bá mojú ògùn òun ló ń pobì nírè màá máa fún yín jẹ ni nítorí pé ilé ayé yìí kò sí fún Islam nìkan ilé ayé yìí kò sí fún Kìrìsìtẹ́nì nìkan ilé ayé yìí kò sí fún oníṣẹ̀ṣe nìkan kí kálukú ṣe tiẹ̀ ká wà píìsì ni bọ̀ ẹ̀yin kan dúró láti máa sọ pé bẹ́ẹ̀ nìkan bá ti dìde ló ti gbó òótọ́ dání táníyẹn dẹ̀ da pẹ̀lú ohun tó ń ṣe yẹn ẹ̀rẹ́dì láti bá yé ẹ̀jẹ̀. ẹ tún ṣe títí ẹ tún lọ sọ fáwọn blọ́gà irú ẹlẹ́yà tó ń sọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá rí wọn ẹlẹ́yà tó sọ pé òun ọmọ Ọ̀rúnmìlà òun ọmọ Odùduwà tẹ́ ẹ bá rí irú ẹlẹ́yà bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé kì í ṣe ẹlẹ́yà àwọn kan náà sásí lábẹ́ àwọn kan ló ń gbéṣẹ́ lé lọ́wọ́ ohun tó fẹ́ jẹ ló ń wá kiri ihun táwa fẹ́ jẹ ló kù àti sáré má tẹ̀ àdẹ̀tẹ̀ eré má kú là ń sáyà àdẹ̀ ní kú a máa ṣẹ́kù ni ẹ wá rò pé gbogbo ètò yìí máa jẹ mí ni kò lè jẹ mí àwọn ọlọ́pọlọ pípé pọ̀ ju ẹ̀yin ọlọ́pọlọ mukun mẹ́kọ̀ọ́ ọlọ́pọlọ dàrú lọ ohun tó fẹ́ jẹ ló ń wá ó mà ṣe o níbi tá a bá dé yìí níbi tí bàbá gọ́ọ̀dù ṣe é dé fún wa yìí níbi táyé ọpẹ́ ti yọ yìí ó tó lọ́pẹ́ ta lónìí kò tó lọ́pẹ́ o ọba tó pọ́n mi lé pẹ̀lú ẹ̀bùn mi ó tọpẹ́ kò yọ mí sílẹ̀ láwùjọ ọpẹ́ ló yẹ. ìkànnì ajíkàrà ní ẹ̀fẹ̀ kọ́ máa làkejì dí gbogbo ohun tẹ́ ẹ bá péjọ sọ lọ́rọ̀ mi láburú àrọ́mọdọ́mọ yín á máa jẹ́ lọ ní àṣẹ́gun. èmi ò mọ̀ bóyá èèwọ̀ ni pé kéèyàn wá dìklẹ́ rẹ̀ pé ọmọ báyìí lòun èmi tún sọ mo tún sọ àmì ọ̀ríjìnà ọmọ Ọ̀rúnmìlà àmì ọ̀ríjìnà ọmọ Odùduwà àmì ọ̀ríjìnà Yorùbá bẹ́ẹ̀ bá fẹ́ kú ẹkú dànù bóyá kí n wá sọ pé ọmọ Lárúbáwá ni mí ni mi ìmọ̀ pírọ́blẹ̀mù yín mi ìmọ̀ ṣòro yín mi ìmọ̀ orí burúkú tó bá yín ṣé kí n ná ọmọ Lárúbáwá ni mi agboolé ibo mo mọ̀ báwo ni mo ṣe mọ̀ táwọn yẹn ìdílé wọn ṣe rí mi ì bá wọn tán mi ì mọ̀ wọn rí akànṣe sí wọn ni ìyẹn ló ti wá túmọ̀ sí pé kí n máa lọ kíra mi mọ́ Lárúbáwá láéláé Yorùbá ni mí Yorùbá nìran mi gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń bẹnu àtẹ́lu Yorùbá ọ̀rọ̀ tí yín náà máa ẹ̀ẹ́tẹ́ lóko ibi tó bí yín sí ẹ̀ẹ́tẹ́ débẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ti ayé gba sáfíkẹ́ẹ̀tì àlùjànnà ẹ̀yin tó yẹ pé ẹ̀ ń ríra yín níri pé ẹ̀yin lẹ mọ̀ ẹ̀yin lẹ pé ẹ̀yin lẹ mọ̀ jù kò sẹ́ni kan tó mọ̀ tó yín mọ́ ẹ̀ ń ríra yín bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ pé Ọlọ́run ọba bó ṣe ń to nǹkan ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí ọba adániwáyé bó ṣe ń ṣe nǹkan ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni bó ṣe ń rèrò ẹ̀ ọ̀tọ̀ ni nítorí pé
a lè dàbí ọlọ́run láéláé. ẹ̀yin alákatakítí ẹ gbà mo tún fẹ́ fún yín jẹ díẹ̀ tí n bá fún yín lélẹ́yìí jẹ tán mo tún ní míì tí n tún máa fún yín sí o ẹ gbà bẹ́ẹ̀ dáhùn kí n ṣe fún yín ní blood tonic yìí díẹ̀ kẹ́ ẹ mú díẹ̀ ẹ̀yin tèmi ẹ bá mi ṣí ètò ẹ bá mi pè káàkiri wọ́n flag gan tí ò kéré. àlùfáà tó ní wọn gbọ́dọ̀ ṣàdúrà fún bí Àfọlábí ni àáfàá náà mo rò pé díòsà wọn ti lọ tọrọ wọn tọrọ àáfàá náà gbádùn wọn rìn àáfàá amadu yẹlé mọ́ndí àbí yẹlé mele fi emele àbókọ wọn ti jẹ́rí ẹ̀ gbádùn ẹ̀rín ẹ̀fẹ́ náà lágídí agídíkọ wọn ti fi máa fi hàn mo sọ yín débẹ̀ ni fídíò méjì. ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yìí hello. Yàbí ẹ̀rọ Oòduà. Àáfà tiwa ọmọ Oòduà rè. Ẹ fún ìsinmi ẹ̀kú ètò náà. Ètò ni o. Ọlọ́ọ̀bá máa wà pẹ̀lú yín rẹ̀ ní tẹ̀ ní sí láíláí. Àmì Ọlọ́run. Mo bá dé sẹ́ kó náà lọ́dẹ kó níbẹ̀ lágbára Ọlọ́run. Àmín ya Allah. Ojú ò ní kì í láíláí. Àmín. Ọ̀rọ̀ wọn Ọlọ́run bá ti bá wa tú wọn láti ilé àti wọn ọ̀dẹ̀ níbò láíláí. Wọ́n fẹ́ máa fi wá gbowó ni lẹ́yìn tó bá gbowó sáwọ́ tí wọ́n kọ́ lé bí ẹ̀wọ́n làmọ́tò wọ́n wá fi ìtọ́kùn rájẹ fáwọn èèyàn wọ́n làwọn ti náwó sílẹ̀ Yorùbá. wọ́n lọ ṣe fídíò ẹ̀rí bí. ọbẹ̀ wa kó wa fẹ́ máa fi wá gbowó ni ìgbà náà ọ̀dẹ̀ nígbà fún wọn àti wọ́n ti tú pátápátá wọ́n fẹ́ máa gba táàsì lórí tiwa kó jọ́. Ibi tí wọ́n lérò lórí wọ́n tẹ́ kọjá bẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run. Wọ́n tẹ́ kọjá bí tí wọ́n lérò dé. Gbogbo nígbà tí gbowó náà ọlọ́pàá búlọ̀kù ẹ̀ máa bẹ́ẹ̀ wọ̀n nígbà wọn nílò. Pẹ̀lú ògo Ọlọ́run àwọn yẹn náà lè mójútó ràn wọn. àáfàá tó ní wọn gbọ́dọ̀ ṣàdúrà fún bí Àfọlábí ni àáfàá náà mo rò pé díòsà wọn ti lọ tọrọ wọn tọrọ àáfàá náà gbádùn wọn rìn àáfàá amadu yẹlé mọ́ndí àbí yẹlé mele fi emele àbókọ wọn ti jẹ́rí ẹ̀ gbádùn ẹ̀rín ẹ̀fẹ́ hàn lágídí agídíkọ wọn ti fi máa fi hàn mo sọ yín débẹ̀ ni fídíò méjì péré lẹ ti jù sáyé inú fídíò méjì tẹ wájú kò sí ìtọ́lá lùbáríkà ń bẹ èpè làwọn èèyàn ń gbé yín sẹ́ àkọ́kọ́ èyí dẹ́ ṣe òun lẹ́ni ṣé Amúdá Tìjání tí ò jámọ́ nǹkan kan ṣé àwọn bàbá yín wá jámọ́ nǹkan báyìí ṣe rí pé ẹ̀gbárùn ìsàsí ti ràn yín báyìí ọlọ́ọ̀dì bẹ̀rẹ̀ yín bọ̀ tá lẹ́nu. ẹlẹ́ẹ̀kejì ẹ̀tún wá ní wọn ò gbọ́dọ̀ ṣàdúrà fún mọ́ bí Àfọlábí lẹ́yìn Ìgbòho kú ná Ọlọ́run sì ní ayu ibu ahadukum ayakula lahama akima itan fakari itumu wattakullah tawwabur rahim ẹ ti jẹran ọmọ ya yín lẹ́yìn ẹ̀dá àfàyẹlẹ máa ẹgbádùn ẹtẹ kọtán gbogbo fùgègè yín kọtán yín báyìí àwọn ìfún yẹn tó wá kábùkù bá wọn ju àwọn ẹgbẹ́ ẹrú yín lọ tí wọ́n ti ń fojú àbùkù wò náà pé ẹ̀dá ń lù náà tẹ́lẹ̀ ẹ tún kábùkù bá wọn. àwọn bàbá yín àwọn tí wọ́n bá yín dá sí báyìí ẹ wá dúró èpè tẹ́ ẹ gbà tán àwọn èèyàn lórí TikTok lórí social media àwọn èèyàn ń gba mọ́tò ẹlòmíì ò post fídíò wọn lè fún mọ́tò wọ́n fẹ́ lómi mọ́tà wọ́n ń kọ́ lé lómi ẹ̀yin wá gba èpè pa TikTok báyìí tẹ́ ẹ rí báyìí. àmọ́ má fi Àfọlábí àlùfáà tó ní wọn gbọ́dọ̀ ṣàdúrà fún bí Àfọlábí ni àáfàá náà mo rò pé díòsà wọn ti lọ tọrọ wọn. àti ẹ̀rọ bí ó tiẹ̀ ti tọrọ wọn o wọ́n bá tiẹ̀ tọrọ wọn ń di òòṣà ṣé kò dá wọn ò ní máa ṣe wérewère bí ọmọ òbá kú lọ́wọ́ adití báyìí wọn ò tọrọ wọn ń di òòṣà wọ́n sì wọ́n gbé ní wọ́ọ̀dù ni ṣé náà lọ sì wọ́n gbé ní wọ́ọ̀dù ó yá o èní ìmọ̀ aláòdù gan ó yá. ó yá àfáà mi ọ̀ríjínà àfáà mi ọ̀ríjínà àfáà Yorùbá ó yẹ bá wa dá sí. ẹ̀kan ẹ̀ máa kọ̀ndẹ́mù gbogbo nǹkan wọ́n di tíra ẹlẹ́bọ ni báǹtú ẹlẹ́bọ ni. ẹ̀kan ẹ̀ máa kọ̀ndẹ́mù gbogbo nǹkan wọ́n di tíra ẹlẹ́bọ ni báǹtú ẹlẹ́bọ ni. gbogbo nǹkan sáni bídíà lẹ́bọ lọ́dọ̀ tí yín ẹ sì lè dá nǹkan kan yanjú wọn lè gbé kéèsì kan wá bá yín pé tó ó dà ẹni yìí o oyún rẹ̀ ti lu ọdún méjì wọ́n de oyún mọ́ nínú ọdún méjì kò rí bí ó yẹ túlẹ̀ ẹ lè ṣe ẹ lè yanjú ẹ. awó padà lọ àwọn kẹ ní lẹ́fù yẹn láyé
kì í ta náà lè ṣe. kò sí kankan tá ẹ lè yanjú àfi kẹ́ ẹ máa lé aláǹgbá mú kiri oògùn aleko nìkan lẹ mọ̀ láyé yín aleko àtọ̀pẹ́yìn ó tán ń tẹ́ ẹ mọ̀ láyé yín nù. jẹ̀dí wọ́n padà yẹ̀yẹ́ yín ẹ̀yin nígbà pé ẹ̀kú níṣẹ́ ju kẹ́ ẹ máa bóbìnrin sùn lọ ẹ wá mọ nǹkan míì ju alẹ́ jẹ̀dí ọ̀pẹ́yìn apàtọ̀ ìyẹn nìkan lẹ mọ̀ ẹ wá máa polówó àgùnmu lórí social media. ẹ máa wá kọ̀ndẹ́mù ẹ máa kọ̀ndẹ́mù àwọn tí ń wo yẹpẹ̀ ẹ máa kọ̀ndẹ́mù. dákun máa yẹ̀yẹ́ mi rọ̀ bí ọlọ́run dákun máa dọ́tí mi rọ̀ bí ọlọ́run dákun máa yẹ̀yẹ́ mi rọ̀ bí ọlọ́run wọlá síwájú ẹ̀dá ànábì Muhammad dákun máa yẹ̀yẹ́ mi mo bẹ̀ ọ́ lọ. wọ́n yẹ̀yẹ́ yín gbogbo ẹ̀yin alákatakítí èsì tẹ́ ẹ dẹ́rọ̀ lé ayé ọlọ́run á palẹ̀ yín mọ́ nílẹ̀ Yorùbá ẹ̀ wá bí gbà àáfàá mi ẹnì ṣó ńlẹ̀. kàn ẹ máa kọ̀ndẹ́mù gbogbo nǹkan bọ́ndì tíra ẹ lẹ́bọ ni bọ́ǹtù ẹ lẹ́bọ ni gbogbo nǹkan sáni bídíà lẹ́bọ lọ́dọ̀ tí yín ẹ sì lè dá nǹkan kan yanjú wọn lè gbé kéèsì kan wá bá yín pẹ̀tọ̀ ó dà ẹni yìí o oyún rẹ̀ ti lu ọdún méjì wọ́n de oyún mọ́ nínú ọdún méjì kò rí bí ó yẹ túlẹ̀ ẹ lè ṣe ẹ lè yanjú ẹ. àfáà mi kò ní bàjẹ́ fún yín. ẹ lè yanjú ẹ kò sí kankan tá ẹ lè yanjú àfi kẹ́ ẹ máa lé aláǹgbá mú kiri oògùn aleko nìkan lẹ mọ̀ láyé yín aleko àtọ̀pẹ́yìn ìgbà wọn ò níṣẹ́ ń tẹ́ mọ̀ láyé yín nù ìgbà wọn ò níṣẹ́ jẹ̀dí ń tẹ́ mọ̀ nù nígbà pé ẹ̀kú níṣẹ́ ju kẹ́ ẹ máa bóbìnrin sùn lọ ẹ ṣe àfáà ẹ wá mọ nǹkan míì ju alẹ́ jẹ̀dí ọ̀pẹ́yìn àfàtọ̀ ìyẹn nìkan lẹ mọ̀ ẹ wá máa polówó àgùnmu lórí social media. ẹ máa wá kọ̀ndẹ́mù ẹ máa kọ̀ndẹ́mù àwọn tí ń wo yẹpẹ̀ ẹ máa kọ̀ndẹ́mù àwọn àfọ oníjàlábí ẹ̀yin náà sì ń dọ́gbọ́n gba jálàbí ẹ sì ń dọ́gbọ́n gba jálàbí tí ń gan ló. ẹ ti ẹ̀ dúró ná ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ níbi tá a fa ìsọ̀rọ̀ dé kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ yẹn alákatakítí nílẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti lè rí àáfàá tó ṣe pé ó ń pọ́n ṣẹ̀ṣẹ̀ títí ẹ̀ lé ó ń mú àwọn kan àwọn àjogúnbá bàbá ńlá kú wa ó fi ń ṣe kó fi ń tú àwọn èèyàn sílẹ̀ ó fi ń jọ wọ́n nínú ìdè àṣà wọn fún wọn náà tó wà láàrin wọn o gbogbo ẹni tó bá ti wá ń gbégbèsè tó ń ṣe nǹkan dáadáa ẹ̀ ní bídíà ni ẹ̀ lẹ́lẹ́bọ ni ọpọlọ yín ó ti jọba. wá wọ́ sí i yóò lè ra àfọ oníjàlábí kan kó gbé aláǹgbá dání lórí social media kó máa ní aláǹgbá rẹ o àtọ̀sáwọn dìdì ni ọmọ ilé kí ó kọ̀ọ̀kan tí wọ́n máa ń ṣe kíní lórí státọ́ọ̀sì tí wọ́n máa ṣó oògùn àwọn ìyẹn wọn ọ̀gbọ́n ni àìgbọ́n ní dààmú wọn. ṣèbá. ẹ̀lú ẹ̀ káàbọ̀ láti London. ẹ̀lú ẹlẹ́ẹ̀kú ètò. ọlọ́run ló ń tò. ẹlẹ́hà kò sí nǹkan tó ń jẹ́ṣẹ́ àfà ẹ jẹ́ kí gbogbo akáàlà dáadáa kò sí nǹkan tó ń jẹ́ṣẹ́ àfà kò sí nǹkan tó ń jẹ́ṣẹ́ wòlíì kò sí nǹkan tó ń jẹ́ṣẹ́ babaláwo tẹ́rítẹ́ tó bá fẹ́ sòtọ̀rọ̀ fún yín gbogbo nǹkan tó ń ṣe ó lè náà ń jà western world láwà yìí kò sáàfà ní western world kò sí wòlíì ní western world kò sí babaláwo ní western world ṣẹ́rí tẹ́ bá ní brain technology lẹ máa fi develop sínú ìlú yẹn tó bá ní idea nǹkankan without technology the reason why Yoruba people have been slave trade because we all believe pé àáfà wòlíì babaláwo kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn sí ẹni ní Sunday ní western world ní UK níbí tó bá sí church tẹ́ bá lọ ní 10 o'clock ó pẹ́ yín jù ó tiẹ̀ wá pẹ́ jù pátápátá ẹ gbọ́dọ̀ kúrò ń bẹ̀ ó pẹ́ yín jù ní 2 hours ni. nígbà kẹ́kọ̀ọ́ ṣé gbogbo nǹkan tá à ń ṣe ṣé gbogbo àáfàá kìnnìkan kìnnì nítorí pé tẹ́ bá ní ìnáwó ṣe kẹ́lẹ̀ rérò ni it's just kìnnì ní society ni. ibi kíyàn lè rérò bẹ́ẹ̀ àmọ́ fẹ́ ṣe ìnáwó kí alágbájá tẹ̀lé mi kí bàbá tàbẹ̀dú tẹ̀lé mi that's what for kò sí nǹkan tó ń jẹ mọ́ bẹ́ẹ̀ ṣé ẹ̀bùn wà gift wà tó tọ́ kíyàn ní pé bí orí ọ̀fẹ́ kan àti pé ọlọ́run fún èèyàn láti lè máa gbóòórùn but ṣẹ́rí ní western world yìí gbogbo àwọn tó jẹ́ àwọn Pakistan kìnnìkan
àwọn tó jẹ́ muslim gbogbo wọn wà ní doctors ní gbogbo wọn pọ̀ jù sí gbogbo wọn develop nǹkan ni kò ń ṣe pé kẹjọ kò kẹ́lẹ́ ìṣiṣẹ́ àfa what is àfa for láti jọ́ tó ti ń ṣiṣẹ́ àfa àwọn bàbá wọn náà tó gbé àfa wá kí ni development tó mú jáde nílẹ̀ Yorùbá bí bàbá bá ṣe ní lọ́mọ ẹ̀ṣẹ̀ máa rí àwọn ọmọ tí ṣẹ́rí àwọn òbí tí wọn ò bá ti ṣiṣẹ́ eré ọmọ wọn náà ò lè padà di dáadáa. It's just the same. Okay, ẹ̀ńpẹ̀rẹ̀ yín ní mùsùlùmí gbogbo mùsùlùmí tó lọ sí Saudi Arabia tẹ́ bá lọ sí Saudi Arabia lẹ́fẹ̀ẹ́ bá ti kírun jímọ̀ àkọ́kọ́ ọmọ alẹ́ ògbó ń jáde síta ni. They not allow you to stay there. Jímọ̀ àkọ́kọ́ tẹ́ bá ti kí ń bẹ̀ ọmọ alẹ́ ń jáde síta ni. Ẹ̀dẹ̀ náà ọmọ ìyá yín ni wọ́n. No, bí ẹ jẹ́ kó ẹ wò ṣẹ́rí ọ̀rọ̀ wọn àfà ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀. We want to talk báwo la ṣe fẹ́ develop kí ni technology kí ni nǹkan tó fẹ́ gbé wa dé because ṣẹ́rí gbogbo nǹkan tó ń ṣe strategies ni ọkọ̀ fi ń disturb because ẹ wò in fact ṣẹ́rí tí n bá wo ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá gbàgbà omi jẹ́ máa ń gbé mi nínú ọkàn because kò sí nǹkan tó gbogbo nǹkan tá à ń bá ká yìí kò sí nǹkan kan bẹ̀ kò sí iṣẹ́ kò sómi kò sí iṣẹ́ àwọn ọmọ ilé education wa wà okay everything are not okay ẹ jẹ́ ká fọ̀rọ̀ wọn ẹ̀sìn sílẹ̀ ẹ jẹ́ ká wá báwo la ṣe fẹ́ develop ojoojúmọ́ ni western world nígbà tẹ́mi dé nílùú yìí ọwọ́ bí kọ́tọ́ gbé tẹ́lẹ̀ gádì ni kìíní kan ó ti gbé ní ilé àwọn ilé kan tó ti kọ́ láyé àtijọ́ wọ́n ti wó ilé yẹn wọ́n wá fi kọ́ àràmàǹdà ilé oríṣiríṣi gbogbo nǹkan tó yìnbó bá fẹ́ ṣe báyìí ó ti mọ̀ kó tó bá dọdún báyìí ọdún yìí tó bá ti pé yẹ ọdún báyìí wọ́n máa change ó máa di nǹkan báyìí ẹ wo ṣẹ́rí tá a bá ń tẹ̀lé ọ̀rọ̀ àwọn àfa yìí we going nowhere ẹ jẹ́ ká fọ wọn àfa sílẹ̀ let's move on níbo là ń lọ́nu ayé ń dìde sí ni ayé ń tẹ̀síwájú ni àwọn àfa yìí ò ní kọ̀kọ́ tó fẹ́ ọ́fà wa ju gbogbo kọ́kọ́ ṣẹ́rí gbogbo wọn oúnjẹ ni gbogbo wọn fẹ́ jẹ àwọn gọgọ lóníbàárà lẹ́yìn pé tó kù bá kú àwọn náà máa kọ́ débẹ̀ tọ́lọ́mọ bá bímọ àwọn náà máa kọ́ débẹ̀ nílùú òyìnbó kò sí nǹkan tó ń jẹ́ ọlọ́mọ tẹ́ bá ti bímọ ijó ojú ẹsẹ̀ lóyìnbó ti sọmọ ẹ̀ lórúkọ ló ti mú orúkọ tó ń pọmọ ẹ̀ so therefore àdúrà ògbó àgbà o it is well with you. Amen. So because mo fẹ́ dá sí ni ẹ̀rọ wọn àfa yẹn they will delay us ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kó máa kó ṣì lọ God bless you ma. ẹ ṣe àdúpẹ́ àwọn alákatakítí ni o kì í ṣe àwọn. àtọ̀ sáwọn dìdì ni ọmọ ilé kíw kọ̀ọ̀kan tí wọ́n máa ń ṣe kíní lórí sítátọ́ọ̀sì tí wọ́n máa ṣó oògùn àwọn ìyẹn wọn ọ̀gbọ́n ni. ṣe rí ọ̀rọ̀ tí kọ́là mi sọ yìí nǹkan tí wọ́n ń try láti sọ ni pé nítorí pé èèyàn burúkú ló bẹ èèyàn rẹ̀ jẹ́ àkọ́kọ́ náà tá a bá fẹ́ develop ìlú wa pé a fẹ́ kí ayé Yorùbá kó mú fọ̀n kó lọ síwájú tá a bá fẹ́ pé kí nǹkan rere máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gbọ́dọ̀ dá dúró Yorùbá gbọ́dọ̀ dá dúró ká bára wa sòótọ́ ọ̀rọ̀ tí Yorùbá ò bá dá dúró tí a ní òfin tó de olórí tó de ọmọ ẹ̀yìn tó de àfà tó de pásítọ̀ tó de aláwo Yorùbá ò ní bí lọ kọ̀rẹ́ẹ̀tì lẹ́gbọ́lé nìyẹn tá a bá sì ròpọ̀ tọmọ bá sì ròpọ̀ ní wọ́ọ̀dù tá a sì wà lọ́ndà Nàìjíríà a lè mú fọ̀n lọ sẹ́ni wú ẹ̀ tá a bá fẹ́ kí nǹkan gidi kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tá a bá fẹ́ kí nǹkan rere kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí tá a bá fẹ́ pé ká gbé ìgbé ayé ọ̀tún káwọn ọmọ wa wúríṣẹ́ káyé wọn dáa fúnra a gbọ́dọ̀ kó lọ́ndà Nàìjíríà gbogbo eléyìí tá a wá ń bára wa sọ yìí ṣé ẹ rí àwọn kan wà ẹ worú àáfàá tí mò ń play kẹsẹ̀ tí wọ̀nyí tí mò ń play fídíò wọ̀nyí àáfàá yìí wọ́n mọ̀ nípa ohun tó ń jẹ́ life wọ́n kàwé orí wọn pé làákàyè wọn ṣiṣẹ́ àwọn eléyìí ò dúró pé bóyá wọ́n lọ gbowó ní Saudi wọ́n lọ gbowó nígbà iṣẹ́ ọwọ́ ọ̀lẹ́ lọ̀lẹ́ ń jẹ lọ̀rọ̀ àwọn àfẹ́ eléyìí wọ́n dúró tán àwọn kan wà ìrọ̀lẹ́ ayé ni àwọn náà máa sọ pé bẹ́ẹ̀ bá ti gbégbèsè báyìí ẹbọ ni àwọn ni wọ́n jókòó nídìí pé àníran Yorùbá ṣe gbogbo ohun tá à ń ṣe ẹbọ ni wọn wà ní fẹ́ pé kí òmìnira Yorùbá wáyé wọn ò ní fẹ́ pé kí Yorùbá dá wà wọn ò ní fẹ́ pé kí Yorùbá dá ronú wọn ò ní fẹ́ kógo Yorùbá búyọ àwọn gangan lẹ máa rí tán máa wá sórí péjì mi wá bú mi àwọn náà máa lè ṣe voice note kalẹ̀ ìyẹn tiẹ̀ ti dópin ná wọn ò dẹ̀ lè pè mí pé wèrè báyẹn pè mí pé wèrè lọ́wọ́ ìwà láì àwọn alálẹ̀ máa fi ṣépè fún tó máa mọ́ yín tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ bá ní Kùránì òròyìn alálẹ̀ àràn yín á mọ́ yín ní tipẹ́ torí orí ilẹ̀ lẹ ti ń rìn orí ilẹ̀ Yorùbá ilẹ̀ ti ń rìn nǹkan tá à ń sọ nìyẹn láì ṣe pé òmìnira Yorùbá wáyé kí wọ́n wá mú òfin tó di onílé tó di àlejò kí wọ́n fi sí láì jẹ́ bẹ́ẹ̀
rádaràdà rédèédé kò sí bẹ́ẹ̀ ṣe lè move on láyé àwọn kan máa dúró láti máa jára nkìyín ni wọ́n máa jára nkìyín ni. hello. àbọ̀ ìbọn ṣiṣẹ́ fún gbogbo ọmọ Yorùbá àti ẹ̀kọ́ ètò ogbó àtọ́ ogbó àtọ́ àti akẹ́lẹ́ àti àwọn bàbá wa àwọn ọkọ ẹlẹ́yà wa Ọlọ́run Olódùmarè tó bá wa. àmín àṣẹ. mo fẹ́ dá sí ètò mo dẹ̀ fẹ́ kí ọ̀nà díẹ̀ tó máa yàtọ̀ sí nǹkan tí àwọn èèyàn ti sọ láti ilẹ̀ wa nígbà táwa gan gbọ́dú àwọn bàbá wa máa ń ní ọ̀lẹ tí ò níṣẹ́ òun ló máa ń tẹ̀lé àfa ọ̀lẹ tí ò níṣẹ́ ló máa ń tẹ̀lé àfa so kò sí nǹkan tó ń jẹ́ àfa kò sí nǹkan tó ń jẹ́ wòlíì bọ́ tá bá wá padà sẹ́yìn ọ̀tọ̀ nǹkan méjì ló kó bá wa nígbà tó amalgamate wa papọ̀ tó sọ wá di Nàìjíríà yẹn àkọ́kọ́ then kí nígbà tó wá gbé ẹ̀sìn yẹn wá fún wa ẹ̀sìn méjì tó gbé wá fún wa ìyẹn náà ló tútù wa ká ṣùgbọ́n ní ayé ìgbà kan tó gbẹ́sìn wá fún wa ṣe ń gbọ́ ayé ìgbà tó gbẹ́sìn wá fún wa àwọn babaláwo àwọn ènìyàn Ọlọ́ṣun àwọn èmi tó jẹ́ babaláwo kò mọ̀ nípa ẹ̀sìn yẹn àti òjúfà yẹn láti máa fi ṣí àwọn èèyàn létí kò fi ṣiṣẹ́ ṣe kò fi dáyọ̀ àwọn èèyàn lóhùn but àwọn kan wà tó jẹ́ pé wọ́n fi ń dáyọ̀ lóhùn wọ́n fi ń ṣe kíní but gbogbo àwọn bàbá yẹn wọ́n níṣẹ́ wọ́n ń ṣe èyí tí ò bá dẹ́mu akọ̀pẹ a ní oko kòkòkò a ní oko òbí a ṣe kíní àwọn ìyá Ọlọ́ṣun wá ní ibi tó ti ń ṣe aṣọ aró aṣọ àdìrẹ nǹkan bẹ́ẹ̀ yẹn àdé tẹkinọ́lọ́jì wà nílẹ̀ káàárọ̀ òjíire ṣé bí gbogbo àwọn èèyàn tó ń bímọ bíi antenatal postnatal àwọn ojú olú afọmọ àwọn Ọ̀yọ́ Ọlọ́ṣun ló ń bá wọn ṣe nǹkan àwọn pé àwọn kí ló ń pè ọ̀sán yìí ló ń ṣe oògùn ilé ewé ilé tẹkinọ́lọ́jì tuntun wa nìyẹn aláwọ̀ alágbẹ̀dẹ àwọn section oògùn yìí aláwọ̀ alágbẹ̀dẹ aláwọ̀ tó ń fi ran àwọn ní àwọn ọmọ awó orí tún irọ́ tó ń fi dá oríṣiríṣi ara aláwọ̀ tó ń kọ́lé aláwọ̀ tó ń pẹja lódò tẹkinọ́lọ́jì wa lọ bọ́ sígbà tó ti gbẹ́sìn yẹn wá tó ti kó sí wa lórí tó bá yẹ pé wọ́n gbẹ́sìn yẹn wá tá à ń ba lọ bẹ́ẹ̀ a máa ju China lọ bọ́ sígbà tó ti gbẹ́sìn yẹn wá wọ́n dẹ̀ sì tú amalgamate wa ibẹ̀ yẹn ni àti lose originality wa ló ti di pé tó bá mú ilé ìdílé ẹbọ ni tó bá lọ sọ́dọ̀ babaláwo àbí kíní kan nǹkan ẹbọ ni but àwọn ò fẹ́ jẹ́ ká lọ sọ́dọ̀ babaláwo nítorí ẹbọ but àwọn fẹ́ jẹ́ ká wá sọ́dọ̀ wòlíì àtàfà tó jọlẹ̀ so àwọn babaláwo ti wà tẹ́lẹ̀ technology wa ti wà oríṣiríṣi àwọn kọ́lọ́kọ́ wa bọ́ ṣe ń dẹ́mu náà àwọn kọ́lọ́ gbogbo pé a fẹ́ ṣe a fẹ́ dárayá àwọn àyàn galú àwọn kí gbogbo yẹn ti wà technology báwo lọ ṣe ń ṣèlú báwo lọ ṣe ń ṣe báwo lọ ṣe ń ṣaṣọ òfin báwo lọ ṣe ń ṣe lẹ̀kẹ̀ wọ́n ń ṣọjà àwọn ìyá wa ń jẹ ìyá lọ́jà wọ́n ń jẹ ìyá lọ́jà wọ́n ń jáde ilé wọ́n ń jẹ gbogbo ẹ̀ gbogbo kíní yẹn ń kó mọ́ra wọn ìlú dùngbà yẹn kò dẹ̀ àdẹ̀ ríra wa pé pé eléyìí ẹlẹ́bọ ni ẹbọ gan wọ́n rí pé is a normal thing wọ́n rí pé ẹbọ ò ń ṣe ìdúpẹ́ ẹlẹ́bọ wọ́n nígbà yẹn kọ́ tó gbé ẹ̀sìn wá a rí pé normal thing bọ̀ nígbà tó ti gbé ẹ̀sìn wá nǹkan ti yí padà àwọn náà lo telecommunication nígbà yẹn tó jẹ́ pé tí arákọ̀ sọ̀rọ̀ fún yàn pé mo dẹ̀ máa gbàlejò bí mo dẹ̀ ṣe wojú ọ̀run báyìí ká tó rí ìṣẹ́jú márùn-ún òjò máa rọ̀ olóògbé máa rọ̀ èjì máa dé tó bá di dàárọ̀ àkùkọ máa kọ kọ́kọ́rọ́ kó àfọ o'clock la wà yìí ọ̀sán wọ́n ti mọ gbogbo táìmù wọn gbogbo technology wà bẹ́ẹ̀ bọ́ nítorí pé wọ́n ti dé wọ́n kó ẹ̀sìn wá fún wa la lose gbogbo nǹkan tó yẹ ká máa practice so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tèmi rò ó ṣe gbọ́ àtọ́ o ẹ ṣe o ó dàbọ̀. God bless you sir. Ọlọ́run á ṣe dáadáa fún wa ṣe rí ìwòye kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wàláì bẹ́ẹ̀ dẹ̀ ni ìgbàgbọ́ tí kálukú gbàgbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ní ọ̀rọ̀ tí kọ́là mi yìí sọ mo fẹ́ sọ lé lórí díẹ̀
ní àná kan ní oko ibi tí wọ́n bí àwa sí toráwọ̀ oníjòyè adékòdèrè yorùbá ni wá yorùbá nìran wa tí eṣin ọdẹ tó bá ń kùn yín wọ́n ń pe ṣìkan lé eṣin ọdẹ ẹ̀yin ọmọ èkó ẹ̀ lè mọ̀ eṣin yẹn máa dúdú àbó ó máa green báyìí ó máa dán lára ó máa tóbi díẹ̀ eṣin ọdẹ náà ń pè tí eṣin yẹn tó bá ti ń kùn yín lọ kùn yín bọ̀ tó ti ń bà páńpẹ́ yín ti ré lóko kò dẹ̀ sí ni tẹ́ ẹ bá débẹ̀ ẹ máa bẹ́ran lójú páńpẹ́ yẹn tó bá jẹ́ oyin ló ń kùn yín wọ́n á ní àlejò kan ń bọ̀ o a fẹ́ gbàlejò àlejò àdẹ̀dẹ̀ náà hello. wàlékùn salam ẹ káàbọ̀ sórí ètò. ọlọ́run ló ń tò. ọlọ́run á bá wa tó ọlọ́run á bá wa múlẹ̀ yorùbá dúró. nígbà tá a lọ léèwé wọ́n máa ń kọ tábà kọ nìkan ní orí ìlà torí orí ìlà la máa ń pè gbà yẹn. wọ́n olùkọ́ gbà yẹn wọ́n á kọ bẹ̀rẹ̀ kọ́ wa pé iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ á máa jalè ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá gbogbo àwọn ẹ̀sìn yìí ọ̀lẹ náà wá kó wá bá wa lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀lẹ ẹ̀ lè rí àfa kan ọwọ́ àwọn àfa yẹn ọwọ́ wọn máa ń dán ni ẹ bà wọn lọ ẹwọ́ wọn máa ń dán ni ẹ lè rí àfa kan kò sí àfa tó lè bẹ̀rẹ̀ ẹ àfa tẹ bá ní tó bẹ̀rẹ̀ báyìí tó bá fẹ́ rúkú mi kò sí àfa kan tó lè sọ pé òun ní oko àròjẹ kan lẹ́yìn kùlé wọn à lè ṣe ẹ̀sìn yìí ọ̀lẹ ló wá kó wá bá wa lórílẹ̀‐èdè yorùbá yìí nígbà kan kò sí bí ọmọ yorùbá ti máa gàárì ọmọ yorùbá ọmọ gàárì wọn máa ń fún yàn ni. òdodo. àwọn ìlú kan tiẹ̀ wà tó jẹ́ pé wọ́n tiẹ̀ ń jẹ́ rárá gàárì yẹn ń sìn lé nìkan. kókè ni o. nígbà yóò ti di kókè. kókè ni. epo pupa ó máa ń wà nú lé ni nínú garawa nulẹ̀ fúnlé kọ̀ọ̀kan kò sí bí ẹnìkan tí ó sọ pé òun fẹ́ gbé kékeré kan òun fẹ́ lọ rí epo àbẹ́ epo búrẹ́dì nísìnyí nígbà kan ẹni tó bá lọ wá rú epo yẹn ọ̀lẹ ìtìjú ìtìjú torí kálukú ló máa ná pẹ̀lú oko tó máa kó epo kálukú ló máa mú nǹkan lóko ẹ̀ á dáa fún yín iṣu ńkọ́ àgbàdo ńkọ́ kẹ́nikẹ́ni kan àwọn kan ní ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ kíyàn àwọn nìkan ní ò gbọ́dọ̀ lẹ́rú kíyàn àwọn kan ní kò mọ fátíà ẹnìkan ò mọ iná àti iná àwọn àmọ́ bí ká fẹ́ tẹ̀lé mọ́. èyí wá jẹ́ ká mọ̀ yìí pé fẹ́ẹ̀kì lẹ̀sìn tẹ́ wá gbé wá bá wa nítorí pé ẹ̀yin gan ò mú tọ́ ẹ lè oníṣẹ̀ṣì kó mọ̀ búra wọn kan sọ pé odù fá báyìí ni kódà kìrìsìtẹ́nì ò ń búra wọn chọ́ọ̀tì ní àdúgbò mi síìtì kan tádùgbò tí ó tó sí chọ́ọ̀tì mẹ́ta ló wà láà àdúrà sàmì ni ẹnìkan ò bára wọn jà àwa mùsùlùmí náà ni wàhálà pọ̀ bọ́n kírun lẹ́yìn lọ́wọ́ pàdé wọn ní àfẹ́lẹ́ yóò mọ̀ kéwù àfẹ́lẹ́ yóò mọ̀ kíní kan àfẹ́lẹ́ yóò mọ̀ pátíà ọjọ́ pé ẹ̀sìn tẹ́ ń ṣe gan wọn ò mọ̀ tún mọ́ ẹ̀ torí tẹ́ wọ́n mú ìtumọ̀ wá lólórí kò tó lórí tí o bú. àwọn ọ̀rọ̀ ilé ayé lóde náà sọ pé ẹ gbọ́ lórí nọ́ọ̀sì islam wọn lólórí. ẹ máa fọ́ àtẹ máa kírun lẹ́yìn wọn o. nílẹ̀ yorùbá kan dárúkọ lórí wọn. àtọlọ́bẹ̀ ẹ̀gúsí. ẹ jẹ́ ká dárúkọ olórí wọn nílẹ̀ yorùbá tó jẹ́ olórí ẹ̀sìn islam. ẹni kan ẹ béèrè lọ́wọ́ wọn ẹ ti ṣètò ẹni káwọn afọ́nìyàn kan béèrè ẹni ta lórí wọn. wọn ò gbà fúnra wọn ni. wọn ò lórí ìdí ò bá dẹ̀ ti lórí kò nídìí ṣẹ́ńgbọ́mà. àgbọ́yé. nǹkan tí ọba ti lórí òní di yìí torí àwa níransìn àwa mọ̀ pé gbogbo ọmọ yorùbá pátá ilé ìfẹ́ láti tẹ̀ wá. abẹ́ẹ̀kọ́ ni mà. bẹ́ẹ̀ni ẹnì ṣọlẹ̀. àwa mọ̀ pé gbogbo ọmọ yorùbá pátá ilé ìfẹ́ láti tẹ̀ wá lélẹ̀ tó sì ń jẹ́ pé kábíyèsí ọ̀nìrìṣà ọba wa ọ̀jájá lólórí gbogbo wa nílẹ̀ yorùbá àwọn ò lólórí. èwo ni wọ́n ti búra wọn èwo ni wọ́n ti bú olórí wọn eléyìí tó ti ẹlẹ́ àwọn tẹ́ ti kú gan wọ́n bú wọn wọ́n tún sẹ́pẹ̀ kó wọn nílọ́rùn wọn. ìyẹn tiẹ̀ wá jẹ́ ohun tó tiẹ̀ máa ń kọ́kọ́ máa ń bá fún mi nípa níbo la já sí pọ̀ lọ́rọ̀ ẹ̀sìn mi gan-an tí ò wá sí àpọ́nlé fáwọn kan tó ń ti ṣiṣẹ́ tó ń ti ṣàṣeyọrí
àfẹ́pè èpè ẹ tún lọ kà á bẹ́ẹ̀ lọ ṣépè fúnra yín. kí gbogbo ọmọ Yorùbá sì ká padà sílé o kí gbogbo ọmọ Yorùbá ká padà sílé pátápátá ká padà sílé ẹ̀sìn wọn ò nítumọ̀ ẹni bá dẹ̀ sọ kó wá jáde kó wá béèrè pé ta ló lórí wa nílẹ̀ Yorùbá nínú ẹ̀sìn kí n bẹ̀ ṣe ta ló lórí yín níjọ́ tó bá ti sọ báyìí ẹ̀rí kò ní ti sọ dáadé kẹta àwọn kan tó máa dìde pé olórí tó sọ yẹn kò ní báyìí ló máa rí fún ẹ èpè ní máa gbé sẹ́pẹ̀ kì í ṣe olórí tàwọn o kì í ṣe olórí tàwọn o kì í ṣe olórí tàwọn o ìtàwọn àjùmá lórí ọmọ tí ń gbọ́ ìdàkà rọ̀ jù ilé ìfẹ́ lágbègbè wa ti wá ṣùgbọ́n ṣe rí gbọ̀ngàn ẹ kú ètò. God bless you. ọ̀rọ̀ rẹ o ẹ gbọ́ ta ló lórí gbogbo ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá o ẹ ní gbà tán bá sọ pé ní báyìí ni ẹ̀yin alákatakítí ẹ ní gbà lẹ́yìn díìnì tí kálukú ní olórí nínú ẹ̀ nínú díìnì gan tẹ́ ẹ dákalẹ̀ yín ti rọ̀lẹ́ ayé ṣe ẹ gbà fúnra yín ṣe ẹ gbà pé nìkan lólórí ṣebí ṣẹlẹ̀ ti tún kírèètì ẹ̀ ta rò pé ẹ̀yin tẹ́ tún dé rọ̀lẹ́ ayé o ẹ̀yin lẹ tiẹ̀ tún mú nǹkan tó tún dá wa àṣẹyìn gan tún ni lẹ lọ kó bàbá fáírọ́ọ̀sì wá èpè ní ẹ máa takora yín ni kí ló dé ẹ kó ṣì dànù hello. ẹ káàsán lé a o. ẹ káàbọ̀ sórí ètò. ẹ kú ètò ẹ̀rọ mà ṣé àlàáfíà ní ẹkùjọ́ mẹ́ta. àlàáfíà la wà. lákọ̀ọ́kọ́ ibi tèmi ti máa kọ́ mu ni pé ní bí ẹ ṣe sọ tá a bá wò kí yóò bá kọ́kọ́ dá dúró ná ká tó lè tóra wa. wàláì. jùkọ́ a lè tóra wa nípa afẹ́ tó afẹ́ nísìnyí o inú Nàìjíríà a máa kọ́kọ́ dá dúró náà ìkíní first step nìyẹn. ó dàbí pé kí wọ́n fẹ́ lọ school ni a kọ́ lọ primary school first step tá a máa kọ́ ṣe nìyẹn. ìyẹn bẹ́ẹ̀ tá a bá wò ẹ wo oríkì ìwà kò sí bí ìwà àfáà náà bóyá sọ pé ó láìkì èèyàn arábù tó ṣé o lè koríkì wọn ni. láéláé. o lè kí torí pé o mọ ẹkọ mútàn díẹ̀ lára wọn lẹfẹ gbẹ̀mí wá nílẹ̀ Yorùbá o móríkì wọn tó máa ní kó kéré olúbo ló ti jáde tó máa kí orí tí wọn kò bá mọ oríkì ẹ tó máa kí fún ẹ o kò má gbọ́ rí kò má gbóríkì ẹ rí kọ́ dẹ̀ máa kí fún ẹ ó yá dẹ̀ máa wú inú á dẹ̀ máa dùn. ẹ̀yin tó yẹ pé yes ibi tẹ́ ẹ ti wá ní ó yẹ kí oríkì ibi tẹ́ ẹ ń kílèmù yẹn ibi tẹ́ ẹ fẹ́ para iṣẹ́ kí oríkì ẹ lè móríkì ibẹ̀. láéláé. ẹ ti wá kú nǹkan tẹ ẹ nílé pọ́n lé débi pé ẹlòmíì nínú gbogbo orúkọ ẹ àti orúkọ ọmọ ẹ kò tẹ wàá sórúkọ Yorùbá kankan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni àwọn pásítọ̀ kan náà á ní Jésù ṣe kinní kan ṣe kinní kan àti wá yọ orúkọ pé àdẹ́tí ti wà dẹ̀ ní ẹdún náà ṣọlọ́run tó dá èmi àti yín síbí ṣé kò rí wa ni ṣé kò yé ni ṣé kò mọ nǹkan tó ń ṣe ni ó mọ nǹkan tó ń ṣe náà kí ló wá ní táwa bá lọ ẹ gbókè o tábà wá ní nǹkan kan ní òṣèṣe inú nǹkan tán bàbá wa torí èyí ò ń gbọ́n tán eléyìí kù díẹ̀ káàtó ẹja ayò eléyìí kúrò o ká tún fẹ́ eléyìí kún o fún ìtẹ̀síwájú o yes gbogbo wa lè jọ bára wa ṣe everything á lè lọ. wọn ò ní ṣerú ẹ torí àwọn náà gbọ́ tán. wọ́n ti gbọ́ bábìlì ìwé bá dúndùn pé agbọ́dọ̀ kàn dé ẹ̀mú ẹ̀ ní ẹ gbọ́ o bí wọ́n ṣe ń ṣe ilẹ̀ ẹ̀bì kan ó yàtọ̀ sí ilẹ̀ bòmí o. ilẹ̀ Yorùbá náà ń pè bí o. ilẹ̀ Yorùbá náà ń pè bí yìí o wọ́n gbógun tàná bí wọ́n gbógun tàná bí àná bí náà wá ṣe kí ni ó wá padà wá ó wá pa ẹgbẹ́ ilẹ̀ Yorùbá náà ń pè bí yìí o. ìyẹn ò ṣe èmi náà pé àwọn náà máa ń gbọ́ prógámù yìí dáadáa àwọn tá à ń sọ yìí. dáadáa. ilẹ̀ Yorùbá náà ń pè bí ẹ má tanra yín ẹ tanra yín tí ayé máa fi parẹ́ ní ẹ̀ta yóò máa parẹ́ o tí ayé máa fi parẹ́ ìṣẹ́jú ò lè tán lẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni Mùsùlùmí ò dẹ̀ lè tán Kírísítẹ́nì ò dẹ̀ lè tán. àjọ máa ṣe kí ni ká wá gbà fúnra wa ni ká fi ọwọ́ síbi tó wọ́n gbé òun ni bọ̀ sí kí àwọn àpáná abẹ́rẹ́ wọlé ọ̀n tọ̀ yìí tó ní ìsìn báyìí mẹ̀mí mọ̀ pé ó ti jáde everybody wọn lójú báyìí sí. bèbí ti ṣẹ́jú. ó ti jáde everybody torí wọ́n tó wá fẹ́ ba gbogbo ẹ̀jẹ̀ nígbà tí wọ́n fẹ́ àfọlábí tó wá kú wọ́n tó ba gbogbo ẹ̀jẹ̀ wọ́n tún fẹ́ ara wọn sí. àwọn èèyàn dẹ̀ kó fún wọn. ẹwẹ tó sọ ẹwẹ bàbá tó sọ lẹ́ẹ̀kan yẹn ń sìn báyìí ẹ wo ní ìsìn báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń sọ
lè rí nǹkan kókò jáde kó máa sọ ságbàlagbà ó ń sọ ságbàlagbà ńlẹ̀ Yorùbá ẹni àwọn torí ẹ̀rù á máa bà wọ́n gan náà àgbàlagbà mo fẹ́ sọ̀rọ̀ sí ẹ wá wò ó sí ìgbà tó ti mẹ́sìndé ẹ ò bí ọmọ kékeré ṣe ń yẹ ìyàkàyàkà fà ọmọdé ọmọlé kéwú ayẹyẹ àgbà fà kò wá sápọ̀lẹ́ mọ́ ńlẹ̀ Yorùbá torí pé mẹ́sìn wà tí ó tán nǹkan tẹ́ ẹ mú wá tẹ́ ẹ fàpọ̀lẹ́ sí tí ó sì respect. ilẹ̀ Yorùbá ó dìde pẹ̀lú ọ̀wọ̀ ni àgbàlagbà ọmọdé mọ̀ rẹ̀ lọ́mọdé ó tó àgbàlagbà fẹ́ ní àwọn ẹ wá mẹ́sìndé ẹ̀sìn tẹ́ mú wá tẹ́ ẹ fàpọ̀lẹ́ sí ó máa yí bírí mẹ́rin náà lọ́wọ́ ni náà. láyé ìgbà kan kọ́là mi láyé ìgbà kan. ẹlẹ́yìn ṣe tọ́lọ́run ẹ wá rí àwọn ọmọlé kí ọmọ rẹ̀wọ̀n àfa àkọ́fín bàbá ìparí eléyìí o kìíní tán o eléyìí làwọn àgbà fún o eléyìí tí ò bá pé yẹn eléyìí tí ò bá pé yẹn kiri ìdùkọ́ ló ti lọ kéwú. nǹkan ìṣòwò kọ́ndẹ̀ ní pé ṣé ti rí tó bá jẹ́ pé irú bí Christian ṣe wà yẹn kì í pé bóyá mò ń pọ́n wọlé o tẹ́ pé wọ́n ti tú kíní yẹn sí Yorùbá tipẹ́ bọ̀ àìtú sí Yorùbá tipẹ́ ló ń ṣe wọn kẹ́ àdúnà kéwú lọ kí bílẹ̀ mọ́ sí kéwú àáfà mi kíní kan ni eléyìí náà ní ìbẹ̀lẹ̀ yìí dẹ̀ ló ń sí lọ kéwú àáfà tó ń kíní kan ni akọ́wá bẹ̀rẹ̀ nǹkan tá kéwú tá a dẹ̀ ń sọ yìí èdè ni o ànábì kan ló mú wá o ànábì bá èdè yìí láyé ni o ẹ bá fẹ́ para ilé lórí ànábì bá láyé ni ẹ fẹ́ para ilé lórí o. God bless you. Ẹ jẹ́ kí yín lẹ́yìn lánàá kan táwa bá jí lẹ́yìn ìgbà tá a bá ti káwọn tó ní wá tán tá a ti ṣàdúrà tá a bá ń lọ sóko kò sẹ́ni tẹ́ ẹ lè pàdé lọ́nà ìṣàrúgbó ni o ìṣàgbàlagbà ni ẹ jíire o bàbá wọn dẹ̀ ní ṣàlàáfíà ni o ìyá yín kọ́ o bàbá yín kọ́ o ẹni tí ò bá mọ̀ ẹ́ dáadáa wá ní ọmọ tẹ̀sí nìwọ ná tó bá ti sọ pé agboolé ebo lọ́dọ̀ títí yóò máa júwe agboolé ẹ̀ àáfàá mélòó náà lè pè pé mo la gboolé ẹ̀ ṣẹ́gbàtà tiẹ̀ sí rí àáfàá tó sọ pé kò sí ìdókòun pẹ̀lú oríkì ìlú títòun kí ni wọ́n kìkì lùhùn ṣé yẹn ló máa gboolé ẹ̀ ẹ̀sìn òye níbodì lórí ẹ̀yin gangan lẹ yíra yín lórí nítorí pé wọn ò lè sọ pé wọn ò lè kì mí sì kàn kì mí lọ sílẹ̀ lárúbáwá láéláé yewa àtọ̀yọ́ yìí tí bàbá ńlá kú wá ti ṣàn wá ni tífẹ̀ bá wà láàrin ara yìí tí Islam ò rí pé òun ti tayé gba sátífíkẹ́ẹ̀tì àlùjànnà tí kìrìsìtẹ́nì ò rí pé òun gangan ni píye ọlọ́run tó níṣẹ̀ṣe ò wá rí pé òun làrólé olódùmarè tẹ́ ẹ bá fi mọ̀ ṣọ̀kan òkè ìhun tẹ́yìn ṣe ẹgbẹ́ wá kárí ìhun táwa náà ń ṣe lélẹ́yìí òun lélẹ́yìí kìrìsìtẹ́nì wọ náà gbé tiẹ̀ wá ó yá kí lẹ rò pa lè jọ ṣe kíní tó máa fi dodindi àsìkò yẹn ń bọ̀ kì í ṣàsìkò tá a wà yìí nítorí wọ́n ti da lórúkọ mọ́ ṣàpà ìwà ojútùú sílẹ̀ Yorùbá yìí ó dìgbà tá a bá pín amọ̀pá máa pín àmọ́ náà ló mọ̀ gbà àti àkókò. Hello ẹlẹ́hàá o. ẹ káàbọ̀ sórí ètò láti France. àyà ẹ ṣé mà ẹ káàsán mà. ẹ ra mà. mo fẹ́ jọmọ ẹ má bínú mo fẹ́ sáré kọ orin kan ni. ẹ má sáré kọ ẹ rọra kọ ni. mo rí pé yín náà láìkọ orin gan. mo láìkẹ orin o olórin ni bàbá mi onísàkárà ni. mo fẹ́ kọ orin yẹn lọ báyìí pé wóró lálẹ́ dá wóró lálẹ́ dá wóró lálẹ́ dá wóró lálẹ́ dá gbogbo ẹ̀yin tẹ́ sọ ìran Yorùbá dídàkúdà wóró lálẹ́ dá. ṣẹ́rí gbogbo àwọn àgbàlagbà tó wà ní in their 70s in their 80s àwọn ló sọ generation wa àwọn ló sọ wá di ìbáṣe wà yìí àwọn ló jẹ́ kí ọmọ Yorùbá wà ní Arab country tí ọ̀gá ẹ̀ tó ń tọwọ́ bọ̀ lábẹ́ obìnrin tí ọ̀gá bá tọwọ́ bọ̀ lábẹ́ tán ọmọ ẹ̀ ọkùnrin náà á tún wá sínú yàrá ẹ̀ á tún tọwọ́ bọ̀ lábẹ́ ìran ọmọ aládé ó wá ń ṣẹrú ní ilẹ̀ Arab ẹ̀wọ̀n bó ṣe ń bá ọmọ wa ṣùgbọ́n
mi ì sí níbẹ̀ yẹn bọ̀ tí bá ń wo fídíò bọ́n ṣe ń bá ọmọ Yorùbá sùn bàbá máa bá sùn tán báyà á lọ sínú yàrá ọmọ ọkùnrin géńdé náà tó wà bẹ́ẹ̀ òun náà tó wá ṣe tiẹ̀ lórí ọmọ Yorùbá ẹ dẹ̀ wá wà nílùú yẹn ẹ wà nílùú yẹn ẹ dẹ̀ ń rí gbogbo wọn báyìí lọ ń rí kíní yìí o wọ́n rí o wọn ò ní ever mention irú kíní yẹn ok ẹ kọ́ wa ní ẹ̀sìn ẹ sọ pé ká ṣẹ̀sìn ẹ sọ fún mi kí ni àǹfààní kan tí ẹ̀sìn yẹn ṣe fún wa because gbogbo wa la wà ní ìlú láti fọ́nká ẹ̀sìn yẹn ò wá ibi ìlú táwa wà ń sìn yìí ẹ̀sìn yẹn ò tẹ̀ ṣàǹfààní fún wa ló bá tán ẹni ká máa ṣẹ̀sìn ẹni ọ̀run ilé ayé ilé asán ni o ọ̀run nílé o àti wá ṣe ẹ̀sìn yẹn náà ilé ayé ìtàdẹ̀sí wa wà yìí náà tá àti ìkú yìí náà kò dùn náà ẹ wo gbogbo ọmọ Yorùbá káàkiri ẹ lọ wo Mediterranean Sea ẹ̀mí ọmọ Yorùbá tó ń kú sí Mediterranean Sea ṣẹ́rí nǹkan tó máa ń bí mi nù níjọ́ tí mo ti confront ọ̀nkù mi ẹ̀gbọ́n dájì mi tó ti ń bá mi sọ àgbà tí mo ṣe Yorùbá nation yẹn tó máa ń rí gbogbo nǹkan tí máa ń post kíní kan ìrọ̀rùn kíní kan ṣẹ́ríjọ́ tí mo ti blast wọn ẹ̀gbọ́n dájì mi ni o mo ní ṣe bí ẹ mọ̀ pé ilé ayé ó dàbí 4x4 ilé mi mo ní nígbà tí yín kí lẹ ṣe nígbà yẹn kí lẹ yìí ṣe kí ni nǹkan tẹ́ part fún generation tiwa ṣe lẹ́yìn sá kúrò ní ẹ sá kúrò ní náà èyí tó dẹ̀ sá náà ẹ wo ìlú yẹn ṣe náà tó bá ti wà ní 70 àbí 80s yẹn mo tiẹ̀ mú 8 kí n máa gbọ́rọ̀ lẹ́nu wọn because ìlú tẹ́ ẹ bàjẹ́ ẹ̀yin generation tí ló ba ìlú yẹn jẹ́ tí generation tiwa tí kò lè jókòó mọ́ àwọn òyìnbó wọ́n máa ń ṣe nǹkan fún generation wọn tó ń bọ̀ ni 2050 nǹkan táwọn ọmọ òyìnbó máa jẹ wọ́n ti ń ṣe lẹ̀ ẹ kọ́ wa lẹ́sìn ẹ̀sìn náà ò wúlò fún wa níbi tá a wà ní ibi tí ilé ayé dúró sí yìí ẹ̀sìn useless fún wa kò lè dá nǹkan kan fún wa ẹ ti bàálù yẹn jẹ́ ẹ ti bàjẹ́ tábọ̀ táwọn ọmọ táwa bá wá ń sọ̀rọ̀ because àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí ó kùn mí is very close to me ẹ máa sọ pé ẹ̀yin náà ṣe dé bá nìkan kìnnì kan mo ní tó wá jẹ́ pé generation tí yín ṣe dáadáa ni àwọn ò ní máa kò sẹ́yìn bọ̀ tó wọ́n sọ pé Yorùbá nation náà torí pé ẹ bà Nàìjíríà jẹ́ ni torí ẹ bàjẹ́ ni náà ṣé bó ṣe rí nígbà tí yín nìyẹn ṣe gbogbo nǹkan tá a kàn máa ń gbọ́ ni free education free health care à ń gbọ́ ni àwọn generation tèmi ò experience ẹ̀ náà mi experience ẹ̀ mo kàn ń gbọ́ létí ni Awólọ́wọ̀ ṣe báyìí kinní kan ṣe báyìí I was not born there I was not born ẹ kàn ń sọ fún wa ni ẹ bàjẹ́ tán ẹ bàjẹ́ wò ẹ wo nǹkan tó ń sọ ilẹ̀ Yorùbá dà very dirty kò sí nìkan tẹ́lẹ̀ sọ pé ibi ẹ lè with everything ẹ wá ń sọ fún mi pé ẹ jẹ́ ká focus lórí nǹkan mi ẹ ṣe ẹlẹ́yà ẹ máa bí tò lọ. ojú òní tí àròkànlẹ̀ ròyìn o ó dẹ̀ mú ẹ̀kọ́ àfúnudá wá fẹ́mi náà àwọn bàbá wa tó bá ṣe pé báwa ṣe ń ṣakitiyan yìí làwọn náà bá ṣe akitiyan bí ò tiẹ̀ tí ì sí social media ń gbà yẹn ó possible ká má jì sínú ọ̀fìn tá a jì sí ó possible ká má jì sí ẹ̀sìn tún dé èèmù àwọn bàbá wa ni pé ẹ̀sìn fẹ́ tún ti wá ṣe ó fẹ́ wá tún gbé ayé wa ṣe ó fẹ́ ṣẹrú dọmọ ó fẹ́ sọ wá dológo ẹ̀sìn wa pín gbogbo wa ó wá kẹ̀yìn ara wa síra wa àbí sẹ́yìn àfàṣẹ nífẹ̀ẹ́ ara yín dénú ṣé pásítọ̀ nífẹ̀ẹ́ ara wọn dénú bíbélì ní nífẹ̀ẹ́ ọmọ làkejì ẹ gẹ́gẹ́ bí ara ẹ ẹ̀sìn dé kò wá jẹ́ kẹ́ ẹ ríra yín pé ràn yín ní ìran kan náà níyín mọ́ ẹni tó bá ti lè ní kìrìsìtẹ́nì nínú ẹbí ó ti yọ tiẹ̀ sọ́tọ̀ ẹni tó bá ti lè ní ìsìlámù nínú ẹbí ó ti yọ tiẹ̀ sọ́tọ̀ ẹ wá ń pera yín ẹni bá ti lè lò oníṣẹ̀ṣẹ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ náà tiẹ̀ fẹ́ rí àwọn yẹn náà fẹ́ rí wọ́n ti nínú náà ní gbogbo àwọn yẹn lọ́nù náà fẹ́ kú sí kí ló dé èyí tẹ́ ẹ̀jẹ̀ gbẹ́sì dání náà rádaràdá rédèrèdè lẹ́ ń ṣe a lè rí yín kárí ìfẹ́ lára yín kárí ọmọlúàbí lára yín kárí àánú lọ́dọ̀ yín
a lè rí kárí dáadáa lára yín orí burúkú àtòfò yìí náà ló kúnnú ayé yín kẹ́ máa bára yín jà kẹ́ máa takò ohun tí ò yẹ kẹ́ ẹ takò ṣé bí ìran lárúbá ṣe ń takora wọn nìyẹn ṣé bí wọ́n ṣe ẹwòjà tó fi ń jẹ àwọn ọmọ wa níbẹ̀ yẹn ẹ̀gá ìkan pè wọlé lánàá ó try títí ó ṣe voice note kalẹ̀ kẹ́ ẹ wá gbọ́ ẹ̀yin àfà ó ní èpè máa lẹ̀ lòun máa ṣẹ́ fún yín tóun bá padà délé láti Arab tí pásọ̀ kan tó bá preach fóun tá àfà kan preach fóun olúwa o jẹ́ kí n rí o jẹ́ kí n rí voice note ọmọ yìí o jẹ́ n tiẹ̀ lọ sọ́ndà kọ́ọ̀nù màá tètè rí ń bì báyìí mo ti rí. Tẹ́rí àwọn ẹ̀sìn Muslim tó ń wá fún wa torí Muslim country mo ṣe lè sọ nípa ìdí ẹ̀ níbi yìí lọ sí àwọn ọmọ kò láòdù kí ló dé. ẹ̀sìn wọn ò lójú àánú ẹ̀sìn wọn kò lójú àánú ẹnu ẹ̀sìn méjèèjì mo dẹ̀ dàgbà sí. ṣé ń gbọ́ mi ṣé gbọ́ kíní yẹn dáadáa. títí tí mo fi wá sílùú yẹn kò sí ẹ̀sìn méjèèjì má bínú pé voice note mi pọ̀ jù má bínú ẹ̀jọ̀ tó má fẹ́ lọ sí Saudi Arabia yẹn. ẹ̀jọ̀ ṣé ń gbọ́ mi voice note yóò láòdù ṣá. nípa àwọn lọ kiri tán làwọn lọ sí inú kíní mẹ́ka tán làwọn sá lọ́wọ́ yẹn tó má tiẹ̀ máa lọ sọ̀hún yẹn kán lọ sáàárín àwọn Muslim yẹn kán láwọn lọ ṣe ọmọ ọ̀dọ́ bẹ́ẹ̀ kán wá wo nǹkan tó wá ojú àwọn Nàìjíríà rí. sẹ́yìn tèmi ń gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀ o. kán lọ yí pé àwọn fẹ́ lọ bá wọn ṣiṣẹ́ ilé èèyàn tó bá ṣàfẹ́ èèyàn tó bá ní Ọlọ́run tó bá ní Ọlọ́run sínú ẹ̀ ó yẹ kó mọ bó ṣe máa treat èèyàn Ọlọ́run ìfẹ́ ni yes but ẹ̀sìn wọn bó ṣe le ọwọ́ líle yẹn náà wọ́n fi mú especially tó bá tún wá gbẹ́ pé èèyàn kì í ṣe Muslim ó ti lọ. first note yóò kò especially tó bá tún gbẹ́ pé èèyàn kì í ṣe Muslim. kò láòdù bí mo ṣe fẹ́. ẹlòmíì ò ní fún ó dàbí ìgbà tí mo kọ́kọ́ dé lu yìí wọ́n ní ṣe Muslim ní ní mi ṣe Muslim o ṣé Christian ni mo ní ìhàn ìgbà yẹn èmi náà sì gbé ẹ̀sìn sórí mi ti rí náà. ẹ ń gbọ́ dáadáa ẹ ṣe kò sí ẹni tí Ọlọ́run fún ní àṣẹ tiẹ̀ kò dẹ̀ sí ẹni tí Ọlọ́run gbé torí àwòrán Ọlọ́run ní ẹnìkan kan wá jẹ́ nínú ayé àwa gbé èèyàn tó ti kú tí wọ́n ti mọ̀ bí àwa lóyún yáyáyá mi àwa gbé kalẹ̀ àwa Jésù Olúwa wa gbàdúrà fún wa Màríà Múdíá gbàdúrà fún wa wọ́n máa pé God àwa Yorùbá ti sọnù tipẹ́ ẹ wo Ọlọ́run tó gbé yín dìde ẹ ní kú ní wéréwé ẹ ò ní fi ọmọ ṣiṣẹ́ ẹ ò ní fi ọkọ ṣiṣẹ́ ẹ ò ní fi ara yín ṣiṣẹ́ àdúrà tí mo gbà níbẹ̀ yìí ẹ ò ní fi àbọ̀ ara ẹ ò ní fi ṣiṣẹ́ bẹ́ẹ̀ni kọ́ máa wáyé pé tí àwọn àfa àwọn yẹn àwọn àfa àtàn pera wọn ní àfa aláàjì aláhájà àwọn tí wọ́n dìde wá fún wọn ní ẹ̀sìn yẹn wọn ò jẹ́ aláàjì àfa ṣéwù àfa kìnnì kan o wọn ò jẹ́ àfa wọn ò jẹ́ aláàjì kankan tí mo ti wà ń lu it's going to 4 years now wọn ò jẹ́ àjì wọn ò jẹ́ àfa wọn ò jẹ́ lè máàmù wọn ò jẹ́ gbogbo wọn orúkọ ni wọn là mọ wọn lórí pápápá kò sí orúkọ pé aláàjì Isa aláàjì Dáfídì aláàjì kìnnì kan kò sí aláàjì Nàìjíríà Yorùbá ni àpèrè wa ní aláàjì arìnrìn àjò ní túmọ̀ ẹ̀. wọ́n lọ jí wọ́n lọ èdè tí wọ́n gbé wá fún wa wọ́n jí wá fún wa ní àdègbà tọwọ́ tẹsẹ̀ àwọn wà lè fún wọn ní èdè tiwa àwọn wà lè kọ́ wọn ní ìṣẹ̀ǹbáyé tiwa pé òkè báyìí tìrì báwa náà ti ń ṣeré Ọlọ́run kó ṣàánú fún gbogbo wa. ẹ wò voice note yìí ò clear lójú ti tèmi màá sọ fún wọn pé kí wọ́n bá mi ṣe ẹ ló sísítà mi voice note tẹ́ ṣe fún mi kò clear ẹ bá mi ṣe mí kò clear dáadáa kí n lè play káwọn èèyàn gbọ́ dáadáa kò clear rárá èmi ò dẹ̀ ń fẹ́ pé kéèyàn máa kí ọ̀rọ̀ máa loud kó má sọ̀rọ̀ so ẹ bá mi ṣe mí kò clear ẹ ṣe é gan. àfi kẹ́ ẹ máa takora yín kẹ́ ẹ máa gbógun tira yín kẹ́ ẹ máa lépe ara yín kẹ́ ẹ máa tọ́ àìmọye àwọn tó ti para wọn nítorí iṣẹ́ àfáà yìí náà nítorí pé nìkan hàn jẹ nìkan lọ nítorí pé báríkà ju tẹ nìkan lọ kí ló dé tá a bá ń sọ pé àwọn àfọ oníṣẹ́ wọn ò níṣẹ́ àwọn àfáà míì nìyẹn o àwọn àfáà àti upgrade sí kálukú ti níṣẹ́ o àwọn ẹlòmíì business ẹlòmíì làmìlaka ni o ẹlòmíì dẹ̀ ti invest nínú àwọn àfáà tó yẹ pé ó gba àwọn èèyàn síṣẹ́ iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ọwọ́ ẹ̀ tá a bá dáwọn kan tí wọ́n sọ pé iṣẹ́ Ọlọ́run làwọn gbà ta ló lè ṣiṣẹ́ Ọlọ́run gan
ta ni ẹ sọ fún wa ká gbọ́ ta ní ṣiṣẹ́ Ọlọ́run ta lẹ rí tí ń ṣiṣẹ́ èṣù bíbélì nígbàgbọ́ tí ò ní ṣe òkú ni ìgbàgbọ́ tí ò ní ṣe òkú ni òun ló fi wá ran gbogbo àwọn ọmọ ń sìn kò sí kankan tó fẹ́ ṣiṣẹ́ mọ́ kó tó di pọ́là kó tó di polówó lọ́wọ́ ẹ wo bí ìran Yorùbá ṣe rí eléyìí tá à ń sọ yìí a fi ń túra wa nídè kó tó di pórílẹ̀-èdè Yorùbá dé ni nítorí pé a lè múra wa ní pọpọpọpọpọpọpọ báyìí a sì wà lọ́ńdà àwọn kan tí gbogbo ẹ̀ bá máa tò tó bá máa dán tó bá máa nárinrin Yorùbá ti kó lọ́ńdà Nàìjíríà ìgbà yẹn yes kò dẹ̀ sí ohun tí kò síjà kankan tó máa ṣẹlẹ̀ tá a bá pín o nítorí èrò àfáà mi ni pé tá a bá pín ogun máa ṣẹlẹ̀ a máa bára wa jà a máa para wa irọ́ ló pa kò lè rí bẹ́ẹ̀ látara pé Yorùbá bọ̀ wọ́n ní ìlú tí ò lófin tí ò sófin ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ̀ àwọn òfin tó le koko la máa lò tá a bá dẹ̀ máa lòfin wa kì í ṣe pé tàbí ẹnìkan fẹ́ dórí ipò tá a bá gbọ́ nílẹ̀-èdè wa wọ́n fẹ́ fi báìbù búra wọ́n fẹ́ fi kùránì búra kò jọ́ nítorí gbogbo àwọn tí wọ́n wà ní wọn Nàìjíríà tán ni àwọn gbàgbọ́ nínú bíbélì àwọn gbàgbọ́ nínú kùránì lórí irọ́ ni wọn ò ní gbàgbọ́ kankan lórí ẹ̀ nítorí wọ́n mọ̀ pé àwọn ìwé yìí bí àwọn ànábì bó ṣe lò gbà dáadáa tá a máa ṣe ló wà nínú ẹ̀ àmọ́ ṣá kó di pé bá pé wọ́n débẹ̀ kán wá sọ pé òkè o gbogbo nǹkan tẹ́ bá ń sìn nílùú yìí tó jẹ́ ìṣẹ̀dálẹ̀ tí yẹn lọ fi búra ẹ fà Ayílála búra ẹ fi Ṣàngó búra kẹ́ ẹ wá wáyé wọn bó ṣe fẹ́ rí bóyá lù máa dà bí ò ní dá wọ́n mọ̀ọ́mọ̀ yọwọ́ kí là ń kó ṣẹ̀ṣẹ̀ kúò ni wọ́n mọ̀ọ́mọ̀ yọwọ́ ìbílẹ̀ kúò nínú ètò wọn ni ṣé ẹ rí tí òfin gidi bá wà tá a bá pín tí òfin gidi bá wà wàláhì àfáà àkọwọ́ ẹ̀ báṣọ pásítọ̀ àkọwọ́ ẹ̀ báṣọ oníṣẹ̀ṣẹ̀ gan àkọwọ́ ẹ̀ báṣọ kálukú á wà lọ́ndà control ni òfin tí ò sí òfin ló sọnù ní gbogbo à ń ṣe rédèrèdè yìí náà òfin tó sọnù ni tófin bá wà ní kí nǹkan kan ló ṣe máa sọ pé pírọ́blẹ́mù tó ní tó máa ṣe pé aníṣe báwo ẹlòmíì ó lè já àárọ̀ Monday ní Nàìjíríà títí wáyé ó lè já àárọ̀ Monday kùtù lọ́jọ́ ajé tí kálukú tá à ń wájẹ mú kiri tí kálukú ń wáṣẹ́ kiri ọ̀tọ̀ nípò wà lọ́fíìsì ẹ o gbé fídíò síwájú òun sọ̀rọ̀ ẹlòmíì àfẹ́ sínú ilé ni láàárọ̀ Monday ìgbà tó yẹ pé Monday to Friday to Sunday lẹ́lòmíì fi ń lọ ṣọ́ọ̀ṣì nílẹ̀ Yorùbá lẹ́lòmíì fi ń lọ mọ́ṣáláṣí àná ní special prayer wọn ní kinní kan prayer àtijọ́ tí gbà náà ṣó òkú òlójú kan ṣáníyàn ẹ dá débi pé kádùrẹ́ ó gbà àdúrà ò lè gbà kó o máa kírun látẹ̀ní títí lọ́dọ̀ lápò kí agbárí ẹ̀ báyìí kó jóná kó di ìdí àpáàdì ìdí ìkòkò tá a fi ń dáná kó dúdú tí àníyàn ò bá dá sọ́mọlàkejì o kàn ń ṣe lórí asán ni gbogbo ẹ̀yin onírádàràdá rédèrèdè tẹ ẹ̀kọ́ online tẹ́ ẹ̀ níra yín pé ẹ mọ́ ẹ̀yin dẹ̀ ló lo ṣì ẹ̀yin lẹ́ẹ̀dá ẹ̀yin gangan lẹ́ẹ̀dá lẹ́ ń bàlújẹ́ lẹ́ ń dàlúrú tẹ́ ẹ bá ti wá kírun tẹ́ ẹ ti mú kọ́ìnsì tàbí ẹ ti mú òkúta gbóná tẹ́ ẹ ti fi ra wájú ara yín wọ́n á wá rí yín pẹ́nu rere tíwájú yín ti kídà ń papà wọ́n á wá rí pé èèyàn nìyín ṣé iwájú ẹjọ́ náà kan lọ́wọ́n ọba àbí gbogbo ẹsẹ̀ ló dí kókó ìyẹn kan lọ́wọ́n ọba ìyẹn rí pé ẹni Ọlọ́run ní ẹsẹ̀ ẹjọ́ náà yẹn ti wà pé ibi ìjókòó òkírun ẹni Ọlọ́run ní gbogbo bíbá ìdúdú ó kídà pápá ṣé ẹni Ọlọ́run nìyẹn àbí yẹn náà fi mọ̀ pé ànábì wá jíṣẹ́ ìwọ tó ní ẹ̀sìn tó ní wà asán lórí asán ni nítorí ànábì tẹ̀lé ànábì tó jójìṣẹ́ ìwọ̀n fi ẹ̀sìn ròyìn ẹ̀ ìwà lọ́lọ́run fi ròyìn ẹ̀ gbogbo àwọn ànábì pátápátá ẹlòmíì a máa ròyìn ẹ̀sìn bẹ́ẹ̀ tó bá ń ròyìn ẹ̀sìn tẹnu ẹ̀ ń dùn bẹ́ẹ̀ ẹ̀ ń lẹ́ni rẹ́ tán kò dẹ̀ tán kò séèyàn rẹ̀ kan lára ẹ̀ ní purpose of ẹ̀sìn tẹ́ni táyé yín ò ní túmọ̀ sí yín táwọn èèyàn tiẹ̀ wá tara yín appreciate pé àwọn èèyàn Ọlọ́run lélẹ́yìn ẹ̀ ṣe wáàsí tó tutù fún yàn ẹ̀ sọ̀rọ̀ tó dùn mọ́ àwọn èèyàn nú ṣé tó bá jẹ́ bẹ́ẹ̀ náà bí ṣe ròyìn bó ṣe ṣẹ̀sìn ni ẹ̀sìn awakùnlẹ̀ dínsìn ẹ̀yin onírádàràdà rédèrèdè ẹ̀yin aṣòṣì máàmọ̀ rédèrèdè tẹ̀ ń bá kiri a máa padà wá ọ̀rá ìtì lórílẹ̀‐èdè yìí wàláì tàláì à á wà ọ̀rá ìtì ju bá a ṣe rò lọ
Hello, Mike. Ẹ kọ́lẹ̀ báwo dé? Hello, Mike. Ẹ kọ́lẹ̀ báwo dé? Tí bá ti dé máa ṣe voice note. Nísìnyí. Mo tiẹ̀ ṣì wà lórí program o tẹ́ bá lè ṣe é sì kí n play ẹ̀ kó dẹ̀ láòdù dáadáa. Ẹ ti gbọ́? Kí ló dé? Bá a rìn sìn àmọ́ rìn, bá a múra àmọ́ra mú, bá a sọ̀rọ̀ àmọ́rọ́ sọ. Kí ló dé? Èmi ò wáyé wá tẹ̀yàn lọ́rùn o. Gbogbo ẹ̀yin àfáà tẹ́ bá fẹ́ kú kẹ́ ẹ kú nítorí ọ̀rọ̀ ti tèmi ọ̀run lóhùn yẹn lọ kẹ́ ẹ tè máa lọ. Ọlọ́run á gbẹ̀tọ̀ wa fún wa, á gba Yorùbá nation fún wa. Ìjọba tán fẹ́ búra fún yìí Ọlọ́run á gbé yín débẹ̀ láyọ̀ o. Ẹ fi ti tọmọ Yorùbá ṣe. Ẹ mọ̀ pé gbogbo àwọn Haúsá tí wọ́n ti jẹ lọ wọ́n ṣe tìran wọn, wọ́n dúró tìran wọn. Ẹ̀yin náà ẹ dúró tì wá. Ẹ ṣe dáadáa sílẹ̀ Yorùbá, ẹ mú dáadáa wá bá wa nílẹ̀ Yorùbá. Kọ́lọ́hun lò yín ní sábàbí fúnlẹ̀ Yorùbá délẹ̀délẹ̀. Nítorí pé ilẹ̀ tó orílẹ̀-èdè ilẹ̀ tó ń ṣàn fún wàrà tó ní nílẹ̀ Yorùbá o. Ó ń ṣàn fún wàrà tó yín. Kò sí ohun tẹ́ dáwọ́lé tí ò yọrí sí rere nílẹ̀ Yorùbá yìí. Àfiwọ́ tó bá ti bà tẹnìkan jẹ́ ló máa sọ pé ayé ò lọ síwájú. Ó ta ilé yìí kò dá, ó ta tọ̀hún kò dá, ó ta yìí kò dá, ó mẹ́lẹ̀ yìí kò mú lọ yẹrẹ ẹ wò. Ìwọ gangan ni kò yẹrẹ ẹ wò. Kò sí iye ìgbà téèyàn fi ń yánà tádìyẹn bá ti dá sí nǹkan oníkan tó ń bẹ lọ́hùn tọ́lọ́hún wá yẹn ní erékùn ẹ̀ tádìyẹn bá dé Ọlọ́run á yẹn bí ó ṣe rí lọ́lọ́run máa fi yan àwọn dáadáa tiẹ̀. Bó o bá ṣe rí lọ́lọ́run máa ṣe yan àwọn dáadáa tiẹ̀. Ìwọ tó pé kèńtà ló ń ṣe kiri nínú ẹ̀sìn. A ní bóyá wọ́n ti ẹ̀ ń ṣọ́ online ni àwọn rádaràdá dédé tó ń kọ́ online bóyá wọ́n ti ẹ̀ máa ń ṣọ́ra wọn kiri online ni. Tẹ́nìkan bá sọ̀rọ̀ báyìí wọ́n ti ní èsì ọ̀rọ̀ fún lágbájá. Bó ṣe kéwù yẹn kò pé kinní kan, bó ṣe ṣẹlẹ̀ kò pé yìí. Bẹ́ẹ̀ lè bá kí ló dé? Kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ jẹ́ kó gún mi o, ilẹ̀ Yorùbá náà ń pe bí o. Ilẹ̀ Yorùbá náà ń pe bí. Àbòsí tẹ́ ẹ ṣe ní díẹ̀ sí títí. Àwọn èèyàn tí tẹ́ bá máa ṣe wá sẹ́n tán bá lọ gọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì bọ́n bá ṣe ń rí lukumanu náà máa rí sẹ̀rífàtù náà máa rí rasaki náà máa rí hàn ní rí wọn. Ìgbà tó ṣe pé yìí tẹ́ ẹ gbà dídì eléyìí dáadáa rédèédé lẹ́ ṣe wọn wà ní ìfiyín sílẹ̀ kí kálukú ọgbọ́n afàkókò ṣòfò ló pọ̀ jù nínú ẹ̀yìn àfa. Afàkókò ẹni ṣòfò kálukú ayé amúfọ̀n pé má èkiri rẹ́ni tó máa fàkókò mi ṣòfò. Àwọn kìrìsìtẹ́nì yá agbọ́n títí wọn wọ́n bá ti wọnú ìjọ wọn báyìí àwọn yẹn á ti tètè máa wówó wọn máa dáwó fún wọn. Ìṣòro wo lẹ́ni ṣe ẹ nílé tẹ́ ń gbé ṣe ẹ ní bísínẹ́sì ètò wà lọ́dọ̀ títí wọn. Ètò wo ló wà ní ìsìláàmù bíbáyìí? Ètò mọ̀nàfìkì kéńtà kẹ́ máa bára yín jà kẹ́ máa da nǹkan ara yín rú kẹ́ máa rẹ́ẹ̀sì ara yín kẹ́ máa ba yí ara yín jẹ́. Òun lè tò tẹ́yìn ní. A máa tó wà alright o a máa tó wà alright pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ wo oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe jàre àwa tá a jẹ́ náà kọ́ ìbínú. Ṣáwọn tán sì máa pè wọlé sí wà bí òsì mọ́. Èní lọ́jọ́ Sunday kẹ́mi náà tètè lọ. Hello. Hello, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàsán máa ṣe ẹlẹ́yà ti fi nìyẹn o. Bẹ́ẹ̀ ni o. Yes ma. Ẹ wo ọlọ́jọ́ dáa fún yín. Àmín. Láṣẹ Ọlọ́run nìkan ju páyín láṣẹ ọ̀hún. Ṣẹ̀rí àná tí mò ń pè lọ́wọ́ yẹn íńtánẹ́ẹ̀tì kan kọ́ tì ní. Mo dẹ̀ pé mi kíní yẹn ò lọ mọ́. Ṣẹ̀rí mi ò mọ pírọ́blẹ́mù tá a ní ìlú wa yẹn. Ọlọ́run ọba ń gbọ́ Ọlọ́run. Mo ń sọ̀rọ̀ kan lọ lánàá. Mo ní màmá tó bí dáàdì tèmi àwọn ẹlẹ́bọ àwọn oníṣẹ̀ṣe yẹn ni kò kí n ṣe àlejò wọn ẹlẹ́bọ náà tó lè ṣe yóò bá tèèyàn jẹ rí ọmọ kan kò kú mọ́ lórí ìyá yẹn dẹ̀ pẹ́ láyé débi pé ìyá tó ta sí ní age of 124 to 129 years tẹ́tà tí táwa gan ọ̀nà tí èjì yá mọ́. Ẹ jẹ́ kí hello. Secondly ni pé hello ma. Ẹ jẹ́ kí n correct yín fún ẹ dúró náà mo fẹ́ sọ nǹkan kan ni ṣé ń gbọ́ mi. ok mo ń gbọ́ yín. Ṣé ẹ rí ihun tí àwọn àáfàá ń pè lẹ́lẹ́bọ nílẹ̀ Yorùbá àwọn oníṣẹ̀ṣe náà ń pè bẹ́ẹ̀ o. Ó yé mi mo ń torí pàtẹ́sẹ́ pé oníṣẹ̀ṣe nìyá yín ọlẹ́ṣẹ̀ṣe nìyá ìyá yín wọn ń ṣe lẹ́bọ anything tí wọ́n bá ti sọ pé lẹ́bọ ohun tó ń jẹ́ràn Yorùbá tó ń jẹ́ ṣẹ̀ṣe náà ń pè lẹ́lẹ́bọ ẹnì ṣó ń lẹ̀.
ó ti yé mi àti bí Yorùbá lèmi náà etí mo wá ń fàyọ ni pé ìyá yẹn ó tó wá di pé ìyá yẹn kú ní màmá tó bí dádì mi yẹn ìyá yẹn ó join Christianity àwọn chọ́ọ̀chì bóyá mo ti gbàgbé àwọn ìjọ ẹlẹ́kùn àbí ẹ̀kan yẹn ni màmá yẹn join but quiet right dáàdì tèmi náà Christian ni wọ́n bá yẹn but ìgbà tí wọ́n pàdé mẹ́rin ọmọ chief imam ni mẹ́mi tèmi but ọlá pé bí ìfẹ́ ṣe wà bàbá sọ pé ok àwa náà di mùsùlùmí ni ó ti yé yín bàbá tèmi náà bàbá mẹ́rin náà kì í ṣe àwọn alùsùn náà o àwọn tó jẹ́ pé bóyá àwọn náà ní belief nínú pé tàbá mẹ́rin kì í ṣe pé bóyá wọ́n ń ṣe ẹbọ àbálàjì gbẹ́bọ lórí ìtàrí kò tẹ̀sẹ̀ tó chief imam ni wọ́n mi ò kàn fẹ́ mọ́ dárúkọ lórí ètò ó ti yé yín torí bàbá náà gbajúmọ̀ bàbá náà popular but mo rántí ijọ́ tí èmi àtàwọn ẹ̀gbọ́n mi wà nínú okúnjọ́ kan à ń roko lọ́wọ́ ejò wá sá ẹ̀gbọ́n mi kan jẹ tó jẹ́ ọlọ́pàá báyìí ọmọ bàbá mi gangan lẹ̀gbọ́n mi yẹn aṣọ wọn láti di ẹsẹ̀ wọn délé kí mọ̀ wá fọ̀rọ̀ ògùn ni pé bàbá ti wá délé bàbá kàn ní ká lọ gbé kinní kan wá níbi àwọn àrò táwọn fi ń dáná níjọ́ yẹn ni inú màálù ni akínní yẹn wà bóyá bí gbèsùgbèsù àbí nǹkan ni bí àforó ó ti yé ń bá yẹn wọ́n sà sí gbẹ́rẹ́sẹ̀ ẹsẹ̀ ẹ̀gbọ́n mi yẹn wọ́n fi kinní yẹn sí kinní yẹn lọ kinní olórí ejò yẹn ara ẹ̀gbọ́n mi balẹ̀ ó ti yé. ẹ wo mo fẹ́ round up ọlọ́run ti kádàrá pé ọ̀rọ̀ yín yẹn ó máa tán lé nìkan má sọ nǹkan mi oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ náà kó àìbínú mo kí gbogbo wa ní orílẹ̀-èdè Yorùbá sílẹ̀ kan pé a kú gbìyànjú àkókò lè dà ọlọ́run á gba ẹ̀tọ́ wa fún wa gbogbo yìí tá à ń ṣe a fi ń túdè lára ìran wa ni ìran wa tá à ń ríra wa pé tá a bá ti gbẹ̀sìn kìrìsìtẹ́nì o kò sí inú ìran mi mọ́ oníṣẹ̀ṣe kò sí inú ìran mi mọ́ mùsùlùmí o kò sí inú ìran mi mọ́ a fi ń jẹ́ kó yẹra wa pé ìkan náà ni wá ni orúkọ tí kálukú fi ń pe tó fi ń sin ọlọ́run ẹ̀ ló yàtọ̀ ọlọ́run ò pé méjì káàkiri gbogbo àgbáláyé tẹ́ bá ní Allah ọlọ́run ni tẹ́ bá lọ́lọ́dùmarè ọlọ́run kan ṣoṣo yìí ni tẹ́ bá ní Yahweh ọlọ́run kan ṣoṣo ni bẹ́ẹ̀ ní Chineke ọlọ́run kan ṣoṣo ni bẹ́ẹ̀ ní Ubangiji ọlọ́run kan ṣoṣo ni èdè tí kálukú fi ń pè ló yàtọ̀ àmọ́ ṣá nǹkan tí mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé gbogbo ẹ̀sìn tó wà láyé ọlọ́run ló mọ ohun tó gbà lérò kó tó ṣe kálukú lẹ́lẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀ òun dẹ̀ lànà bí ṣe sàsọ tẹ́lẹ̀ pé ẹ má ṣe bú ẹ̀sìn tiwọn Kùránì ló ti ẹ̀kọ́ pé lákúdínù kún wálé yẹ̀dínì ẹ̀sìn ti yín fún ti yín tí wọ́n fi ti wá kí kálukú ṣe tiẹ̀ tọrọ lọ́hùn ọba ló mọ ohun tó gbà lérò ẹ̀ lè sọ ẹ̀ ní kóòtù tẹ́ fẹ́ pọ́lọ́hùn sí pílódé pé ò ṣẹ̀ṣẹ̀ wálé lẹ́sìn kan tó bá ṣe wálé lẹ́sìn kan ni a ṣe wálé lédè kan Àlùkùránì níṣẹ́ ìṣe làákàyè ni ìwọ tó o bá ti lọ gbẹ̀sìn tó ń ti kó bẹ́ẹ̀ pẹ̀lẹ́sìn ẹ tó ẹ kó tó o bá rọ́mọ làkejì ẹ ìkórìíra yẹn á kàn wà lọ́kàn ẹ sí kò ṣe é kòrò ẹ kàn kórìíra ẹ pàṣánà ó ti ṣàwọ́ lánàá rí àná kan táwa náà gbẹ́sìn rù tá a fún jà mọ́ gbogbo àwọn tá a bá ti rí àní bébí bá ti wọ́n gbìkúgbì sí mi lọ́kàn débi pé tí n bá ti lè rí ẹni àfa tí ò ti ń ṣe pé àwọn ti ti wá tẹ́lẹ̀ bá sọ pé àwọn máa wò pé eléyìí ò ń ṣe ni ọlọ́run ẹlẹ́bọ làwọn eléyìí inú iná làwọn eléyìí ń lọ Ọlọ́run ṣàforíjì o kó foríjì mi lọ́pọ̀lọpọ̀ nítorí tí n bá sì rántí gbogbo ìgbà yẹn dìísì ó jẹun tó máa ń dùn mí ṣẹ́jọ́ tèmi wá ni ṣebí wọ́n ní àṣẹ ni àròpẹ́ àwọn làrólé Ọlọ́run lórí ilẹ̀ àròpẹ́ àwọn làrólé ànábì lórí ilẹ̀ o mo ṣe sọ pé bí yu gbogbo yín èmi ò náṣíwájú kankan nú yín o wọ́n mọ̀ pò ní mò ń ṣe ìdẹ̀ bílọ́ǹgì sí díìnì kankan bílọ́ǹgì sí díìnì kankan torí kò sí díìnì tá a bílọ́ǹgì sí ẹ máa kó bá kálukú gbẹ̀yìn ni ẹ kó bọ́rọ̀ ajé èèyàn ni ẹ ní jẹ́ kólógórógolo gbogbo òfin ògo tí kálukú ń pamọ́ ẹ máa sọ pé gbogbo ẹ bọ́ ní. ẹ wò ojú òní ti wà oníyanṣe ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ akọ́ ìbínú gbogbo ìwọ tí wọ́n bá ti fi wàsó gba dọ́là lọ́wọ́ ẹ ìwọ ló mọ bó ṣe ṣe ayé ẹ o
so ọlọ́run ọba olódùmarè òun lọ́ba tó mọ̀ wá tó dá wa mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa kò dẹ̀ ní fi wá sílẹ̀ nígbà kankan ojú òní ẹnì kankan wa ní ìtì afẹ́ túká ń pa tara máyì ká túká nípa tẹ̀lé fi ṣó ẹ̀ṣẹ́ wa fàbọ̀ ẹ̀bọ̀ wa ogbó tá a ní tàbí kan ká gbà lẹ́tà níjẹ́ o máyì kan kọ́ sí wa máyì ká kọ́ sí wọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń kọ́mẹ̀ntì aburú lórí péèjì mi déédéé bẹ́ẹ̀ bá ṣe fọwọ́ kọ́ gbogbo ohun tẹ́ ẹ bá ti kọ kalẹ̀ yẹn bó ṣe máa rí fáàrọ̀ ọmọdọ́mọ yín nìyẹn àṣẹ́gun àwọn ò ní ṣépè fún yín nítorí ẹni tí ò lóògùn alọ́lọ́run lọ́rọ̀ títí wa ní ìsìn Facebook wà fún general ni kò sẹ́ni kankan tó wọ ẹnìkan àní gbogbo ẹ̀yin olórí burúkú àfọ́ ẹ̀yin ṣàkùṣàkù àfọ́ ẹ̀yin rán dandan àfọ́ ẹ̀yin olóṣì àfà ẹ̀yin ẹni nàìjíríà ẹni ẹ̀ǹjíkù àfà ẹ̀ ń fọ́lọ̀ mi èmi ò fẹ́ yín nú ayé mi sẹ́ olóṣì ni yín akóṣìbérò ní òṣìpọ̀ nú ayé yín èmi ò dẹ̀ bó sì múlẹ̀ bí ẹ̀gbẹ́ ẹṣu èmi ò fẹ́ kó sì bẹ́ mi gbé ajé mo fẹ́ kó bá mi gbé kájé wọlé mi kọ́ lá bá mi gbé gbogbo ẹ̀yin onírádọ́rọ̀dán àfáàtẹ̀ ẹ̀kún láyẹn ọ̀nfọ́lọ́ ẹ kó sì dànù ẹ já dànù bí òkò rọ́bà ẹ kórí burúkú dànù ẹ kó wèrè dànù ẹ kó fò dànù ẹ kágbá kò dànù wèrè lẹ kó mọ́ra ẹ kó nǹkan rẹ mọ́ra gbogbo ìgbà tẹ́ bá ti ń wá tẹ́ bá ti ń kọ́mẹ̀ntì aburú sunday program mi déédéé bẹ́ẹ̀ bá ṣe ń fọwọ́ yín kọ́ báyìí gbogbo ohun tẹ́ bá ti kọ kalẹ̀ báyìí á máa jẹ́ ti yín á máa jẹ́ tààrọ̀ ọmọdọ́mọ yín àṣẹ́gun ẹ ti ń ṣe fáwọn èèyàn ti pẹ́ bò ẹ máa lọ ṣéèkì ara yín pé ṣé báyé yín sì wà lánàá náà ló wà lẹ́nìí ṣé ẹ lọ síwájú àbẹ wá sẹ́yìn ni ẹ lè sùn síwájú nítorí ẹ ti fi ọwọ́ yín kọ àkọsílẹ̀ aburú fúnra yín àti tààrọ̀ ọmọdọ́mọ yín máa dé bá má bu mi ní bú ẹni tọrọ mi ní tàǹpà lẹ́ẹ̀ni ẹ má tàǹpà lẹ́ẹ̀ni tèmi mi ní ní ayé ẹ lára má ní ayé mi lára ni pẹ̀wọ́ tó bá wá ń fi kọkúkọ lọ́ndà kọ́mẹ́ǹtì mi gbogbo bó o bá ṣe kọ sílẹ̀ bó o ṣe fẹ́ kọ́ rí fún mi a rí bẹ́ẹ̀ fún látòrí ẹ ìyàwó ẹ ọmọ ẹ ẹbí ẹ ààrẹ ẹ iṣẹ́ ẹ ọlá ẹ ọ̀run ẹ bó ṣe máa rí fún nìyẹn ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé nítorí pé mi ìwáyé wá tẹ̀yàn lọ́rùn àtijọ́ mo ti ń ṣe program mi kì í ṣe pé mo mú èdè lárúbáwá ìǹdẹ̀gbẹ́ kùránì síwájú ìǹgbádìtì síwájú ìgbé báìbù síwájú kí wá ní wàhálà kí ní ìdààmú gbogbo ohun tá à ń sọ from experience ni ọlọ́run bá dáni wáyé ló fi síbẹ̀ àfáà kankan ló kó síbẹ̀ babaláwo kankan ló kó síbẹ̀ fásitì kan ló kílẹ̀ wá ń bínú orí fún ayé yẹn á padà ráàkì ni o èmi máa padà lòyìn mọ́ gbà ni gbogbo ẹ̀yàn àfáà alákatakítí ẹ̀ máa padà lòyìn mọ́ gbà ni nítorí pé mi ò kì í ṣẹgbẹ́ bàbá ńlá kù pọ̀ rí máa pọ́ gbá orí yín èmi ò ń ṣẹgbẹ́ yín o mi ń ṣẹgbẹ́ yín rárá ẹ̀yin rádaràdà rédèrèdè burúkú yìí ẹ̀kọ́rùn gbọ̀sẹ́nu bíi ìtewúrẹ́ gbogbo àtàkọ́kọ́ ni èmi ṣe rí ojú yìí máa dàbí ojú ẹ̀hàn náà ni ẹ máa dàbí ẹ̀hàn náà ní wèrè lẹ́jọ́ hello ìyá wa ẹ káàbọ̀ sórí ètò mo kí yín o ẹ kú ètò mo ti rí pé ti fẹ́ parí ṣùgbọ́n gbólóhùn kan náà ni mo fẹ́ bá yín sọ olódùmarè á wà pẹ̀lú yín o olódùmarè á wà pẹ̀lú ilé yín o lágbára ọlọ́run à ní wá yín tì lójijì o ìmọ̀ràn kan lèmi ní tèmi fẹ́ fún yín torí pé ṣe rí aṣọ tí ẹ rí tí à ń fọ̀ yìí ìyẹn aṣọ ilẹ̀ wa ògo ilẹ̀ wa ire ilẹ̀ wa wàjogúnbá wa ọ̀rọ̀ yìí ó ń fẹ́ àbójútó tó dára ṣùgbọ́n gẹ́gẹ́ bí ipò tẹ́ ẹ wà àti bí àwọn tẹ̀ǹtẹ̀nu mọ́ láti bí ọjọ́ mẹ́ta wá títí tí òye ó fi yé àwọn ọmọ ìyá wa torí ọmọ ìyá wa náà sáà ní gbogbo ọmọ ìyá ní gbogbo wa àtàwa tán bí sínú ọ̀sìn àjèjì alọ́tún tàbí lósì àtàwọn tí wọ́n wà nídìí ìjogúnbá ẹ̀sìn àwọn baba ńlá wa ọmọ ìyá sáà ni wá láti bẹ̀rẹ̀ ẹ̀sìn ló dé ló pín wá ń yà ṣùgbọ́n àwọn kan wá wà tójú wọn fọ́ tí ìkóniníyè tó ń dà wọ́n láàmú òun ni gbogbo ilé tí à ń lọgún lé lórí yìí àmọ́ mo gbà pé àánú olódùmarè á dájú lórí ẹnì kọ̀ọ̀kan wa ìmọ̀ràn mi fún yín ní ṣókí náà ni pé ẹ ṣàkíyèsára àbọ̀ ọlọ́run á dájú lórí yín o ẹ má gbàlejò tẹ́ ẹ mọ̀ jí bẹ́ẹ̀ bá ń jáde lọ síbi oríṣi oúnjẹ òòjọ́ yín ẹ kíyèsára bó bá ṣeé ṣe gan ẹ má jà bú wọn mọ́
ẹja máa pẹ̀tù sí wọn nínú ni kí wọ́n má fi ohun tí ò dáa bá ń tó dáa jẹ́ mọ́ wa lọ́wọ́ ọkàn wọn sì le lákòókò yìí èròǹgbà wọn lágbára bọ́lá àtijọ́ tó já sí fún wọn ni kò yé wa bí wọ́n ti kókó kúkú bọ̀ wọ́n nídìí láti ilẹ̀ àjèjì ní àmọ́ aṣáàkàndéjé mọ̀ wípé adédé dọ̀tá ara wa lójijì náà ni so ilé lẹ́yìn dẹ́ wà a rí nínú àwọn tí ó wà lẹ́yìn odi tó jẹ́ pé iye náà fi ń lé wọn káàkiri wọn ò ní fi kú wá yín ká o wọn ò ní fi kú wá ọmọ yín ká wọn ò ní fi kú wọkọ yín ká wọn ò ní fi ìjàmbá kankan wọn ò ní fi ṣọ̀kan yín bàbá rẹ̀ ni tó sì wá gbèrò ẹ̀ olódùmarè kò ní jẹ́ kí màá wọn ṣẹ́ wọn lé wọn lórí o ìmọ̀ràn mi náà tí mo ní fún yín ní gbólóhùn kan nìyẹn ọlọ́run àwa pẹ̀lú wa o mo kì í ẹ̀kílé ẹ ti ṣe tán. bẹ́ẹ̀ni mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ round up ni ẹ ṣe gan kọ́là mi tí wọ́n pè gbẹ̀yìn ọlọ́run ló ń bá wa gbé wàláì ọlọ́run ló láláàbò mi òun dẹ̀ ló níṣọ́ mi àníyàn ṣáájú ohun gbogbo déédéé bẹ́ẹ̀ bá ṣe ro kan dáadáa sí mi á jẹ́ ti yín á jẹ́ tààrà ọmọdọ́mọ yín bẹ́ẹ̀ bá ti ro bí bẹ́ẹ̀ fẹ́ ṣe mí ní ṣùtà àti máa dé bá yín lẹ́sẹ̀kẹsẹ̀ torí ìṣẹ̀dá mi ò ní gbàbọ̀dé ó dilé ọ̀tá òdodo la gbé dání àdèmàṣe òdodo títí dalẹ́ ni bó ṣe máa jẹ́ nìyẹn bẹ́ẹ̀ bá bínú ẹ bínú kú bínú run yín kó nu yín pa bínú ṣe yín kó ṣe yín pa kò sẹ́ni nǹkan tó ń bú yín bọ̀ tẹ́ ẹ bá ti ń wá tẹ́ tí ń kọ́mẹ̀ntì aburú tàbẹ́ ń lọ sọ̀rọ̀ òṣì èmi ò ń ṣe ẹni tí ọpọlọ tí ò tó nǹkan máa ṣẹ́ gidi sí lára so kórí yín lọ pé gan gidi ọlọ́run á ṣe dáadáa fún wa o ẹ tẹ́wọ́ ká ṣàdúrà ọlọ́run ìwọ lọba tó mú wa tó mọ̀ wa tó dá wa mọ̀ pẹ̀lú iṣẹ́ ọpọ́ wa tún wa ṣe níbi tá a kù sí tá a bá rí ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ níbi ọ̀rọ̀ foríjì wa níbi ìrìn níbi ìwòran wa foríjì wa nínú ìṣe nínú ọkàn tún wa ṣe níbi tá a kù sí ọlọ́run ẹ̀yin ní ọba ààbò ẹ̀fà àbóyìn bò wá ẹ fi ṣọyín ṣọ́ mi àníyàn mi sí nǹkan ní nǹkan fi san mí lẹ́san ọlọ́run ṣàánú wa lórílẹ̀‐èdè yìí o má ìkárò ogun o gbogbo àwọn tó bá pète ogun jẹ́ kó ogun jà wọ́n má ìkárò ogun ẹ̀sìn o gbogbo àwọn tó bá ń sọ pé kó dogun kó dọ̀tẹ̀ làwọn dúró fún ọlọ́run ẹ̀ bá wa fogun jà wọ́n nìkan gbogbo ohun tó ń fẹ́ kó ṣẹlẹ̀ yẹn jẹ́ kó máa jẹ́ tiwọn lọ́hùn nítorí pé ọmọ ìyá ni wá bò tẹ́nìkan bá ti ń sọ ọ̀rọ̀ kan tí ò bá yí ẹnì kejì ó yẹ kẹ́ ẹ lè farabalẹ̀ tàbí kẹ́ ẹ súnmọ́ nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń pè mí tẹ́ ẹ máa ní àwọn orí yín nípò báyìí kí ló dé tó fi rí báyìí mo dẹ̀ ń ṣàlàyé fún ó dẹ̀ yé wọn wọn á tún fi àdúrà ràn mí lọ́wọ́ pé ẹnì ṣó ń lẹ̀ bẹ́ẹ̀ lẹni tẹ́mi ọlọ́run bá wà nínú ẹ̀ ṣe ń ṣe bò ẹ̀yin tẹ́ ẹ ti nẹ́ẹ̀mí burúkú àjogúnbá àwa wèrè tó ti wà nú ayé yín kò ní jẹ́ kẹ́ ẹ lè sọ̀míìtì ara yín pé jẹ́ ká tiẹ̀ lọ bèrè bó ṣe jẹ́ èyí tí mo sọ èmi nìkẹ́yìn àfa ṣàkùṣàkù pè mí o bẹ́ẹ̀ bá pè máa wá fún yín gan gidi ni everybody dúró lórí ilé ènìyàn yìí ń ta sí yín àwọn àfa àlùbáríkà tó ń pè mí àwọn pásítọ̀ àlùbáríkà oníṣẹ̀ṣẹ̀ àlùbáríkà tó ń pè mí ni mo bá dì so dá ìyẹn ẹ̀yin yẹn rádaràda rédèrèdè tẹ́ bá lọ pè mí lọ́wọ́ yìí ẹ máa jẹ́ tán ni o ربنا تقبل منا أنت السميع العليم ربنا تقبل منا أنت السميع الدعاء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم صلى على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد آمين àfìrè pàdé o ọlọ́run aṣọ wa o ẹ̀yin tá ẹ bá mi subscribe sórí YouTube mi o ẹ bá mi subscribe kí n tiẹ̀ lè máa ṣe live lórí ẹ o ẹ lọ bá mi subscribe o àbíṣẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ mi mọ́ ni ẹ̀yin náà lè ṣàṣọ pé kí n ṣe ó yẹ kó ti pé kó ti lé nà kí ló ṣẹlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èrò tẹ́ ti lọ bá mi subscribe ẹ lọ tẹ̀ka kó di ṣàrà lójú ọ̀tá ibi tọ́ta rò pa lè dè ká débẹ̀ ká tún jù bẹ́ẹ̀ lọ màá fi ẹ̀yin ọ̀tá mi sílùú yìí travel out ni ọ̀rọ̀ jáde àṣẹ́gun ọlọ́run ló ń tò màá fi yín sílùú yìí lọ ni ọlọ́run á dẹ̀ bá wa túlù wa ṣe orílẹ̀-èdè yorùbá máa gbàtú sílẹ̀ orílẹ̀-èdè yorùbá yóò máa gbàtú sílẹ̀ ó sì ń dààmú ọmọ tó wò ní ọmọ tó wò àpàdà pé bàbá àpàdé ayọ̀ ojú òní tiwa o kẹ́ bá mi subscribe mo bẹ̀ yín ni o ẹ ṣé o ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp o ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ ṣe voice note ẹ ṣe voice note ẹ ṣe voice note ẹ ṣé mo dúpẹ́ gan masalam.